Swaga TV ni ẹ máa wò. Swaga. So where are you taking me to? Yes. Oh, why did you say Shimo? You don't do that. You put your phone on. You don't let me. The one car we have to move on. Are you not to buy there? Shall we do it? You know what? You know what? How can you come on? What are you doing? What is it? Oh, you there? Somebody love you. Hey, don't tell me I'm not here. To make it better, she family. Family is now. She know. Hello, do you love me? You come now. Ah, she know this one. Let me run it to you now. That do that. Never say. Hey, see, I don't see you. I don't care. We have to knock on. You show me. Oh, you show me. Oh, you show me that person. But you know, no. What my don't get a cell anymore. What about you to say to you? Oh, you need to inform me. To my idea, not just the phone. Make sure that this year all the ashes. My blood, you know, was like this. What got it? And what don't go here? How can I do it? Anyway. Ìyàwó alára gbígbóná. Gbogbo àbò tó wákọ̀ lálẹ́ ọkọ rẹ̀. Ẹ̀kọ́ gbígbóná fẹ́ sùúrù kó má bàa bóni lọ́fun. Torí a kì í mọ̀gbà tómi a máa pani bí ọtí. Ó bá fẹ̀sọ̀ ṣe ìyàwó alára gbígbóná. Rúùtù àbọ́kọ̀kú. Gbọ̀njọ́ bá ti ń bọ̀rọ̀ ọ̀fẹ́ ó léwu púpọ̀. Ètì ṣe kí ló ti jẹ́ gan-an? Kúùtù àbọ̀kọ̀ kú tára gbóná rẹ̀ ò mẹ́nì kọ̀ọ̀kan kò mẹ́gbọ́n kò má búrò ọkọ tí wọ́n bá ti jábọ̀. Bíyàwó àbúrò rẹ̀ bá ọmọ ọwọ́ dá mi lójú pé ti rú kí oyin. Bẹ́ẹ̀ ni òjò wú lójú ọgbẹ́ láyà bí rẹ̀ ẹja tí jẹ́ panla. Ìwọ̀ òjò wó sì jẹ́ ọtọ́jú ọmọ ńlẹ́ mọ́. Fẹ́gbọ́n náà là á pẹ̀lú èyí àbúrú ló wà ń bẹ́ẹ̀. Ṣé ọ̀rẹ́ mi fẹ̀sọ̀ ṣe? Ẹ̀kọ́ gbóná fẹ́ sùúrù, ara ẹ jẹ́ ká fẹ̀sọ̀ ṣe. Ẹ̀kọ́ gbóná fẹ́ sùúrù, ara ẹ jẹ́ ká fẹ̀sọ̀ ṣe. Ìfẹ́ bá ní gbọ́njúgbọ́njú ó ti dìfẹ́ gbóná. Ìfẹ́ bá ní gbọ́njúgbọ́njú ó ti dìfẹ́ gbóná. Ó léwu, ó lè pẹ́ bírú, ó lè sọ
wọlé ọ̀làdàọ̀rọ̀ ó lè mú kóró wọnú àdùn tí ń bẹ nílé aláyọ̀. Fẹ̀sọ̀ ṣe o ọ̀rẹ́ mi fẹ̀sọ̀ ṣe. Fẹ̀sọ̀ ṣe o ọ̀rẹ́ mi fẹ̀sọ̀ ṣe. Rọra fẹ̀sọ̀ ṣe. Fẹ̀sọ̀ ṣe o ọ̀rẹ́ mi fẹ̀sọ̀ ṣe. Ìbẹ̀rẹ̀ ogun là ń mọ̀. Fẹ̀sọ̀ ṣe o ọ̀rẹ́ mi fẹ̀sọ̀ ṣe. A kì í mọ̀ parí ogun. Fẹ̀sọ̀ ṣe o ọ̀rẹ́ mi fẹ̀sọ̀ ṣe. Ogun nǹkan bọ́ lára gbígbóná. Shut up, Johnny. Hello. Mommy, you go. Mọ́mì wà nínú. Ibi ni wọ́n kọ́ àwọn ọmọ lọ. Àwọn àbúrò mi lọ sọ pé àwọn fẹ́ jẹ bọ́gà, wọ́n fẹ́ pé wọ́n lọ sí TFC. So I have a bit taxi. Àwọn ti sàbẹ̀dá súnmọ̀ tí ń dúró dè wọ́n. Okay, car kan tó yà lọ fún mi. Ṣé o tó yẹn ti ká máa yọ? Ṣé o dẹ́? That's my love. That's my baby. Yes, like it. Beautiful. Yeah. Àṣeyọsí àwọn ọdún. Àmín. Ọlọ́run ní fọdún ìṣàṣemọ́ fún mi. Àmín. Ọdún tuntun gbogbo tó lè lọ́wọ́ Ọlọ́run wá fún mi. Tiẹ̀wò bẹ̀rẹ̀ sí ìyẹ̀wò láti sin sí. Ọ̀rọ̀ ìfẹ́ ó lágbára. Ṣé wá ní? Surprise. Surprise. What's your name? To a special person. Àlàáfíà tí ìbànújẹ́ òfin wọ ilé náà láì àti láíláí. Fún ìtura ṣe olólùfẹ́ má fi mí sílẹ̀ ìwọlẹ̀ ní ọkàn mi yan ìfẹ́ òtítọ́ ni mo ní sí ọ ọkọ mi ìfẹ́ ìṣẹ̀tàn ni mo ní sí ọ aya mi ìwọ ni mo fẹ́ o. Bí àdánwò bí àdánwò lágbára púpọ̀ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ní ọ̀rọ̀ ìfẹ́. Ìtọ́jú nígbà tí wọn ara ń ṣe fàájì ní wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tí mo ti rí pé ọ̀rọ̀ méjì wọn ti wà gbọ́n. èmi náà rí bẹ́ẹ̀. Ìjẹ́ kí mi máa ní tẹ́sítì nínú nǹkan tí mi. Àwọn kò tí ì pọ̀. Oh yes. Àwọn kò tí ì pọ̀. Mo dẹ̀ ti fẹ́ rí yín láti ọjọ́ ìwọ̀n. Mo ní àwọn kankan tí mo fẹ́ bá yín sọ. Àmọ́ ìwọ̀n mo àkín ní opportunity láti sọ̀rọ̀. Mo ní wá rí pé èmi yìí opportunity wa nǹkan tí mo ṣe ní kí n wá rí yín. Anyway, mo fẹ́ kó fi ara ẹ̀ balẹ̀. Ṣùgbọ́n gbogbo tó ló fẹ́ bá mi sọ o lè sọ nísìn. Àmọ́ ṣòro tó ń try láti jẹ́ wáyé láàrin mi àti ẹ̀yìn kò lè work. Mi ò sọ fún ẹ wípé mo ṣètò but
àwọn ìdí tí o fi lè work rẹ̀. Going out with you ọ̀rẹ́ ìyàwó mi ló jẹ́ wọ́n sì ní a kì í ṣòṣà lódò kí lábẹ́lábẹ́ bá mọ̀. ẹlẹ́ẹ̀kejì inú ilé kan náà làwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń gbé. ìkẹta ó máa dá awuyewuye ó máa dá wàhálà sílẹ̀ so ó bẹ́tà kó wọ́kọ̀ tiẹ̀ síwájú. má bínú sí tí mo sọ yìí nítorí wípé mo ti dàgbà kọjá kí n máa jẹ́ nǹkan ṣe. ohun tí n bá máa ṣe gbogbo ayé àrí. ohun tí mi ò bá ní ṣe àbí tí mo kó bá dójú tì mí ó bẹ́tà kí n má dáwọ́lé. ṣé ti gbọ́? ṣé ti tán? ṣùgbọ́n ajọ́ iwájú pẹ̀lú ìdẹ sọ fún mi lóòótọ́ ni. ó jẹ kan sọ̀rọ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ wọn fún mi àbí ọkùnrin dípọ̀. ó ṣe ń bẹ̀rẹ̀ mi ó ṣe ń bẹ̀rẹ̀ mi sí i. kò sí ẹ̀ mo fẹ́ lọ́ọ́ bí tí ń sọ fún mi. ok àyìnbó. all right love you too. ẹni ẹkú ó ti sún mi o ákílódé àti nìkan hate mi gan ni ṣé kí n má tẹ̀lé ọkùnrin ní my age àwọn ẹ̀nà bá 25 náà wọ́n lè máa kọ́ra mọ́ mi tí bá ṣe lè mú ìmọ̀ ṣe tí bá gbé tọ̀ mi ìmọ̀ gbé wọ́n máa kọ́ra mọ́ mi wọ́n máa okùn ti sún mi máa fi lé wọ́n lè máa fi lé ọkọ̀ wọ́n lè fún wọn ibi tí bá rí màá lọ. ṣé o fẹ́ padà sọ́dọ̀ mọ́ mi? tí màá padà sọ́dọ̀ mọ́ mi màá lọ sí any other place. gbogbo ṣé wàá gbọ́ tèmi? yes sir. sísẹ́ ọ̀rẹ́ tẹ̀yìn ohun tó lè ayé ẹ̀ ṣe fún ẹ. ṣorí ẹni tó ní aṣíwájú tó ń rẹni tọ́hún sọ́nà nílé ayé tá a wà yìí especially lóde ìsìn kò mọ iye oore tọ́lọ́ ń ṣe fún mi. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wá kí àwọn rí èèyàn máa tọ́ wọn sọ́nà bóyá bí ẹ̀gbọ́n àbí bí ẹbí àbí bí òbí tí wọ́n rí omi tí wọ́n rí. and kò sí kọ́ọ̀sì fún sísá ẹ̀ láti ètè ẹ̀ padà yín lẹ́nu ẹ̀ẹ́dẹ́ bí wọ́pọ̀ mo fẹ́ kó mọ̀ pé ìgbésí ayé ẹ̀ ló ń túnṣe fún ẹ. ìwọ náà lè ti gbọ́ nínú ìtàn ó kéré jù bí sísá ẹ̀ tó ń yíyan bó ṣe wà yẹn èmi lọkùnrin àkọ́kọ́ tó kọ́ mọ̀ èmi náà dẹ̀ ló fẹ́ sílé. Stop it! Ẹ̀gbọ́n, lákàlà wò ni? Dípọ̀. bí wọ́n fẹ́ kí ìgbésí ayé tìyẹ náà kó rí bíi tòun ni mi ò sọ pé kò ní àgbélébù tìyẹ o bó ṣe wà yẹn lágbélébù tìyẹ ìwọ náà ní tìyẹ èmi tí mo wá àgbá ìṣẹ́yìn náà mo lágbélébù tèmi náà àmọ́ lórí wípé ọmọbìnrin kó mọ̀ wá rẹ̀ kó jókòó jẹ́ ọkọ ní sísá ẹ̀. Ọlọ́run ọlọ́jọ́ ìní ò ní jẹ́ ríru ẹ̀ ọba ńlá ọba àwọn ọba má jẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ o kábíyèsí má jẹ́ ríru ẹ̀ o olúwa olódùmarè má jẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ inú ilé mi o má jẹ́ ó ṣẹlẹ̀ sí mi o má jẹ́ kí ríru ẹ̀ láyé ni ẹ wọ́n mi yéṣu. lóòótọ́ kì í ṣe pé ó kéré jù láti ní ọkùnrin tó máa tẹ̀lé but lóòótọ́ ni pé ó ṣì wà ní school sísẹ́ ò kàn fẹ́ kó dàbọ̀ ní pé ó máa gbé tọkùnrin lórí lásìkò tó wáyé ó believe lórí pé kò face education ẹ̀ tó bá fi ní ìṣóṣà ṣòro fún láti sọ pé kó má lọ́kọ èmi gan mọ̀ pé kì í ṣọmọdé but ọ̀nà tí òun gbà bring ara ẹ̀ ló expect ìwọ tó jábúrò náà and for better life anyway. kí ló ṣẹlẹ̀? lákàlà kan ló là. báwo ló ṣe là? mo ṣàkà ọkọ mi pẹ̀lú bí n pé cousin mi mo jọ ń lọ tipẹ́ mọ́ra wọn bìkan mo jọ ń lọ bí ṣe tají ni. so mo fẹ́ kó ní sùúrù dáadáa
mo wà fún yín wà láǹkù lọ́rọ̀ ọjọ́ rẹ̀ tó bá ti lè yan gbogbo àtẹlọkùnrin à ń pẹ́ ká tó wọlé à ń jáde anyhow à ń wọṣọ anyhow yẹn pé èmi ò ní ọmọ àtẹlọkùnrin but ṣáàgbé jẹ́ stable one. má ti rebuke ẹ o tó bá ń woṣẹ́ ṣé nǹkan tí mo ní kí wá sọ fún ẹ báyìí kó tó pẹ́ jù nìyẹn mo rí bí n pé báyìí àti ọkọ ẹ dípọ̀ nínú yàrá bí n pé tó ń lọ́mọ́ra wọn báyìí bí kò ṣe rí wọn báyìí kò ṣe pọ́ sọ fún mi o mo rí wọn pẹ̀lú ojú mi báyìí mo ní kí sáré wá sọ fún ẹ pé kò dìde kíá báyìí sínsìn. nígbẹ́ yàrá wọ̀. ó wà yàrá bí n pé báyìí lọ́wọ́ mi ò dín ní lọ́wọ́. kíá gbọdọ̀ rí kíá. náà ló wù ẹ ọkọ ló fẹ́ yàn àbí nǹkan mi èmi á máa ṣe dútì á máa ṣe innocent ohun tó nìyẹn nínú èmi àti àbúrò ẹ̀ ta ló yẹ kó kọjú sí òde òṣì. ó jẹ́ ẹyọ kan nítorí pé ibi tọ́jú orí ẹbí ni mo bá tẹ̀lé kan mi. àṣọ̀tọ̀ mi wọ́n sọ bẹ́ẹ̀ ló lè bá bẹ́ẹ̀ wọ́n advice mi ni. màmá kẹ́mi ẹ ò ṣe ní sùn kí ló ń ṣe. ọ̀dọ́ bá mi tèmi àti ẹ kì í ṣe é sì ara mi ló fi ọ̀dà òwò gbígbẹ́. ṣé ìwé àwọn máa fi ìbọn wọlé dá ẹbí yìí ó kó ẹ̀rọ ẹ̀yẹ ti rà sí mi. ṣọjú ọjọ́ ẹ̀rọ ẹ̀yẹ ti rà sí mi. ṣe ìṣirò ìgbà ẹ̀gbọ́n ojú ọ̀gbìn ọkọ mi ó ti tún ọkọ mi. Ojúbọ̀rọ̀ ìfẹ́ ariwo ńlá ó lè pọ́pọ́ sí kọ̀rọ̀ kó ló ráyà rẹ̀ lọ́dọ̀ Mr. Lágbájá ó lè páyà sí kọ̀rọ̀ kó ló rọ́kọ rẹ̀ tó ń bẹ nìkan rìn má fetí sí wọn rárá. abánidébẹ̀ kì í bá ní gbé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe ìfẹ́ bá ń dùn bó bá ń dán ká máa ṣọ̀rọ̀ Lágbájá ó lè páyà sí kọ̀rọ̀ kó lórúkọ rẹ̀ tó ń bẹ nìkan rìn má fetí sí wọn rárá tàbí mo ti dá ọ̀rọ̀ olókùnrin tó fẹ́ jomi toro ọbẹ̀ ọ̀ká abániwí kì í bá ní dá abánidá kì í bá ní débẹ̀ abánidébẹ̀ kì í bá ní gbé. wọ́n mú nǹkan tó ṣe lẹ́ka rẹ̀ kúrò kọ́kọ́ wọ́n lóde sẹ́ni èmi ni mo ní ọkọ̀ báyìí ṣé ni màá máa jó màá máa yọ a ní ẹ̀ ṣe ní káyọ̀ mọ̀ ọkọ̀ tí ọkọ̀ sọ níta èyí máa wà bẹ́ẹ̀. ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà. hospital náà wà ní ìwọ̀n. ṣé ẹ máa bẹ̀ lókè náà bẹ̀ mí lẹ́yìn tí wọ́n wà wúlò fún wọn fi ṣe ẹrú ẹ̀ náà. nígbà náà ti gòkè rẹ̀. ẹ̀rù ń dá kí ló ń bẹ̀ lẹ́nu kí ló ń jẹ́ láyà. àtẹ̀mí àtàkùnlé gbogbo àtẹ̀rẹ́ àti dókítà kò ní ara wà nínú lẹ́yìn ṣọ́ra fún ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ sọ̀pọ̀lẹ́ láyé máa ìgbà pẹ̀lẹ́ kì í fọ́ sọ̀pọ̀lẹ́
mẹ́rin náà ni aṣọ ti wà ní sáà hospital mi ọgbà ọ̀rọ̀ náà ṣàlàyé láì ìṣàlùkọ́ ṣe ẹ̀sìn ló wà láì. ọmọ òun rẹ̀ ti ṣe tọ́ba ṣe dájú èdèdè ṣóorí bó ti sọ fún ọjọ́ àjàlá àní ẹ̀ ṣe ni mo ní fún ẹ tó olóògbọ́ ìgbà tó bá dilé oṣù ní ìdílé tí máa gbé ẹ sí àtú ẹ ti ń dà rẹ. pẹ̀lú tí ọjà rí kí lára ẹ ti ṣe pẹ̀lú nǹkan tó lè kọ́ rí di ìgbọ̀rọ̀ ìgbẹ́ títí tí ara gbígbọ́n àbíyá ìlú ọba já ara lágbà náà kéré kí n máa lọ ní kí n máa tọ́jú ìwọ̀n fà á. dókítà láti dé síbi ara ọmọ òòyà kẹtù tẹ ẹlẹ́yìn gbé lọ sílé mọ̀lẹ́ ó máa gbọ́. bí nǹkan ló lẹ̀ máa gbé lọ́wọ́ tọ́kọ́lá ẹ̀bí bí n pè ní pé ó ti yẹ kó ti sọ fún sista ẹ̀ wípé fíànsì rẹ̀ ní dókítà bẹ́ẹ̀ but ìgbà tí ò sọ ó jẹ́ kí n fẹsẹ̀ rẹ̀ kó strange sí sista ẹ̀ pé ó ṣe ń láti lọ gbé lóyún òun ló fa ẹbí ẹni. ọkọ kò kí ṣẹjọ́ mi rárá mi tí sọ fún ọlọ́fọ́ mi lórí tí bá sọ wọ́n máa pa nínú náà. bí n pé òde òun dálájọ bí ṣe mo gbé lọ́rùn wọ́n fẹ́ pè mí o sísá ohun tó ń ṣẹlẹ̀ ní ìkúkú nípa ẹ̀ mo lé èkì ẹ̀ mọ́ ọ̀sán náà ṣe gbojú bọ̀rọ̀ fún dókítà ní ìbábẹ̀rẹ̀ tẹ́ bá tiẹ̀ máa fẹ́ ẹ bá wá so igi ẹ̀ kẹfẹ́ ní ṣùlọ́kà nílé tiwa àǹkọ̀ kì í dídí tẹ̀lọ́kùnrin lọ ń bọ̀dẹ̀ à. ọwọ́ ẹ̀ ló wà jẹ́ kí bí n pè sọ̀rọ̀ fúnra rẹ̀. ọ̀nkú ẹ jẹ́ kí n máa bá lọ ní. ó fẹ́ máa kọ́kọ́ ẹ lọ ṣètúbọ̀. bí pé òde ìdílé yìí bí pé. well tí ó bá sọ fún ọ wípé òun fẹ́ máa tẹ̀lé ọkọ òun lọ wà á rí pé fúnra ara ẹ̀ náà lè fẹ́nu ara ẹ̀ sọ jẹ́ kó máa bá lọ. sórí ata tó ìyọ̀ ọ̀dọ̀ ọmọ wa dáná ọmọ wa ṣe gbàṣàwò ládẹ máa ṣe yẹn ó ti ọ̀jẹ́ pé kó máa lọ́jọ́ méjì lọ́dọ̀ ọ̀pọ̀ ẹ̀ kó máa lọ́jọ́ méjì lọ́dọ̀ wọn náà so kò ní fi sí wàhálà just live by you. Ìsọ̀pẹ̀lẹ̀ láyé máa gbà, ìsọ̀pẹ̀lẹ̀ láyé máa gbà, ìsọ̀pẹ̀lẹ̀ láyé máa gbà ẹ̀rọ ọ̀rọ̀ ṣe. Ìsọ̀pẹ̀lẹ̀ láyé máa gbà, ìsọ̀pẹ̀lẹ̀ láyé máa gbà, ìsọ̀pẹ̀lẹ̀ láyé máa gbà ẹ̀rọ ọ̀rọ̀ ṣe. Ìfẹ́ bá ń dùn bó bá ń dán, ká máa ṣọ́ra ṣe ni. Igbó ìsọ̀ ìkójúbọ̀rọ̀ ìfẹ́ ariwo ńlá. O lè kọ́kọ́ sí kọ̀rọ̀ olóńráyà rẹ̀ lọ́dọ̀ Mr. Lágbájá. O lè páyà sí kọ̀rọ̀ olórọ́kọ rẹ̀ tó ń bẹ nítorí. Má fetí sí wọn rárá. Dàbí wọ́n ti rọ ọ̀rọ̀ olókùnrin tó fẹ́ jomi toro ọ̀bẹ ká. Abániwí kì ń bá ní dá. Abánidá kì ń bá ní débẹ̀. Abánidébẹ̀ kì ń bá ní gbé. Ìsọ̀pẹ̀lẹ̀ láyé máa gbà. Ìsọ̀pẹ̀lẹ̀ láyé máa gbà. Ìsọ̀pẹ̀lẹ̀ láyé máa gbà ẹ̀rọ ọ̀rọ̀ ṣe. Ìsọ̀pẹ̀lẹ̀ láyé máa gbà. Ìsọ̀pẹ̀lẹ̀ láyé máa gbà. Ìsọ̀pẹ̀lẹ̀ láyé máa gbà ẹ̀rọ ọ̀rọ̀ ṣe. Bífẹ́ bá ń dùn bó bá ń dán, ká máa ṣọ́ra ṣe ni. Igbó ìsọ̀ ìkójúbọ̀rọ̀ ìfẹ́ ariwo ńlá. O lè kọ́kọ́ sí kọ̀rọ̀ olóńráyà rẹ̀ lọ́dọ̀ Mr. Lágbájá. O lè páyà sí kọ̀rọ̀ olórọ́kọ rẹ̀ tó ń bẹ nìkan. Má fetí sí wọn rárá. Dàbí mo ti dá ọ̀rọ̀ olókùnrin tó fẹ́ jomi toro ọ̀bọ̀ ká. Abániwí kì ń bá ní dá. Abánidá kì ń bá ní débẹ̀. Abánidébẹ̀ kì ń bá ní gbé. Ìsọ̀pẹ̀lẹ̀ láyé. èyí tọ́jú òun tẹ́lu òun tètè òun tọ́ mú pẹ̀lú àdúgbò yìí ká ló ń lọ náà. ìwé ni mo tó ẹ̀kọ́ òwò mi ṣé tí mi bá tọ́jú tí mi bá tètè ìwọ gan ṣé ìlú obìnrin lè ta. èmi kí wọ́n bẹ̀rẹ̀ mí. bọ́lá kí ló fi mí pè ní.
yí ẹnu tó wá pé yí ẹni pé kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀ ojú kan làdá tèmi nì sórí ní ilé ayé yìí mi ò tí ì rí obìnrin tó dàbí ẹ̀ ṣé ti ẹwà ni mo fẹ́ sọ ni tàbí ti wà àbí ti tọ́jú àbí ti kẹ̀ tó ń fún mi jẹ́ wá sọ kankan fún ẹ o ṣé wọ́n sọ pé mò ń tọ́jú ẹ tẹ́lẹ̀ ni mi ò tí ì tọ́jú ẹ rárá o wàláì mi ò tí ì bẹ̀rẹ̀ tọ́jú sórí oyún inú ẹ̀ kọ́ sọ pé ọkùnrin ló fẹ́ fi bí yìí ṣòrí tí o bá lè fi bí ọkùnrin fún mi tó tọ́ nǹkan tó máa dánwò mi yìí ṣé sọ fún ẹ mi ò tí ì tọ́jú ẹ tó o màá tọ́jú ẹ tó jẹ́ pé sórí ẹni tí ò tí ì bímọ rí á máa wá oyún kiri ni ògbọ́n ni ṣọwọ́ ẹni tó ti bímọ tẹ́lẹ̀ ẹni tó ti bímọ tẹ́lẹ̀ tó ti bí ọkùnrin tẹ́lẹ̀ á tún wá pèlè látútù gbogbo èrò pé ẹ máa tún wà ń ṣe kó mọ ìwé tí màá fi celebrate ẹ jẹ́ sọ fún ẹ o ò mọ̀ mí ni o ò mọ̀ nàìjíríà èkó ẹ òun alábàámbọ̀. ọmọ òun fẹ́ ń bu ọlọ́run ó mọ̀ náà lọ́rọ̀ òwú condition tó wà gbogbo dídí lẹ́yìn ní tèmi yóò bá jẹ́ the last time dára ẹ̀ sọ̀rọ̀ tó bá rántí mo jẹ́ kó yí ẹ ibi bó ṣe wáyé tó bá fi ní ṣoyún fèmí sàáké pẹ̀lú ògùn ọlọ́run ìbejì ló máa fi bí àwa ní sọ́ńtà ẹ̀kọ́yìn ara ọlọ́run àmísàmì la máa pè wọ́n. irú àtàwọn orúkọ tó ṣàmárí èrò tó tún jẹ́ àmísàmì. ọmọ fún egbò yẹn lẹ́jọ́ wà lọ ṣètò lọ́run lóyún fún dìmánà yìí. mo ti gbọ́ àmọ́ jẹ̀sí mi ló fẹ́ yìí ṣórí ọlọ́run kan pé máa lóyún fún ẹni ká ní ọlọ́run kan ajẹ́ tiẹ̀ mọ́ ọlọ́run kan ṣe tiẹ̀ náà nìyí. oríṣọ náà but at the same time ní tó bá ti yọ lọ ó ti jọrọ kó yé gbà wọn ní ẹ̀dá náà. anyway kí a ti gbàgbé gbogbo sàmì àti ìbejì sẹ́gbẹ̀ẹ́ kan ṣó ti gba yàrá. yàrá ká máa sùn lọ́jù. ṣé o fẹ́ máa fi mí ṣàwàdà ń bíbá ẹ̀ láti bá o. oògùn ilé owó ṣe mú. ṣé ibi tí mo kun chalk sójú àbí mo kun ètú sójú torí pé mo ń ṣàwàdà. mo ní òun condition tó wà náà. kí ló ṣe ayé ń ṣe irú ẹ̀ ṣé ò mọ̀ ni. ṣé báyé ń ṣe irú ẹ̀. ayé ń ṣe irú ẹ̀ kan. èmi gan dẹmọ spine mo ń dẹmọ torí látara tó látẹ̀gàn ti wà ó ti wù mí gan kí mi gan ti ṣe kíni kí n ti kó ẹ mọ́ra but at the same time wọ́n á tún lo ọ̀rọ̀ àwọn Yorùbá tó máa ń ní ìgbà tó bá ṣe kíni tó bá ti tọ̀ síbẹ̀ fún lóyún ó máa ṣe kíni ó lè forí kù but this time around ilé máa sì mí sí ó máa sì mí sí dọ́là á sàn mí sí pound. nothing dey happen. nothing dey happen. ní bí mo tiẹ̀ ṣe wà ara ti ṣe kíni ara mi ti wà kíni ó ti wà lókè ṣé o ti bá kú ẹ mọ́ra máa gbá ogbó dídí yẹn máa gbá ogbó dídí yẹn máa gbá ogbó dídí yẹn máa wá jẹ ogbó dín yan dín. èmi ló ṣí mi jẹ nínú fọ wọn máa kó jẹ kí n spaghetti ẹ tó bá jẹ spaghetti gbogbo báwo ṣe máa jẹ. ìwọ náà ni kò máa jẹ. wọ́n máa jẹ rush lórí ìjà àjọ. mo fẹ́ ọ. tí wọ́n á bí ẹ. Ìfẹ́ bá ń dùn bó bá ń dán ká máa ṣọ́ra ṣe ni gbígbọ́ ìsọ̀ ìkójúbọ̀rọ̀ ìfẹ́ ariwo ńlá ó lè kọ́kọ́ sí kọ̀rọ̀ kó ló ráyà rẹ̀ lọ́dọ̀ Mr. Lágbájá ó lè páyà sí kọ̀rọ̀ kó ló rọ́kọ̀ rẹ̀ tó ń bẹ nìkan ó fetí sí wọn rárá dàbí mo ti dà ọ̀rọ̀ lókun tó fẹ́ jomi tó ro ọbẹ̀ ọ̀ká abániwí kì í bá ní dá abánidá kì í bá ní débẹ̀ abánidébẹ̀ kì í bá ní gbé ẹ̀sọ́ pẹ̀lẹ́ láyé
Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rá ṣe. Bífẹ́ bá ń dùn bó bá ń dán, ká máa ṣọ́ra ṣe ni. Gbígbó ìsọ̀ ìkójú bọ̀rọ̀ ìfẹ́ àrùwò ńlá. O lè kọ́kọ́ síkọ̀rọ̀ olùráyà rẹ̀ lọ́dọ̀ Mr. Lágbájá. O lè páyà síkọ̀rọ̀ olórọ́kọ rẹ̀ tó ń mẹ́rin kọrin. Má fetí sí wọn rárá. Dàbí mo ti dá ọ̀rọ̀ olókùnrin tó fẹ́ jomi toro ọbẹ̀ ọ̀ká. Abániwí kì í bá ní dá, abánidá kì í bá ní débẹ̀, abánidébẹ̀ kì í bá ní gbé. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rá ṣe. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rá ṣe. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rá ṣe. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rá ṣe. Jókòó jáde kó jà pé ẹ lẹ. Tí wo ìdáwọ́ sí ìgbà tó lè wá ṣe lè wá káàdì ìkọ̀ mi ìbàdàn. Wọ́n kò lè kó wá jà, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rá ṣe. Wọ́n kò lóko wá mú, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rá ṣe. Àjẹgbodò ń wá ní ìkúra ní, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rá ṣe. Ṣọ́ra fún ọ̀rẹ́ ọ̀dàlẹ̀, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rá ṣe. Jẹ́ ń bẹ̀ yọrùn ọ̀rẹ́ ló pọ̀ jù, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rá ṣe. Ìgbà pẹ̀lẹ́ kì í fọ́, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rá ṣe. Àwọn pẹ̀lẹ́ kì í yá, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rá ṣe. Ẹ jẹ́ káfẹ̀sọ̀ jáyé, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rá ṣe. Táwọn Yorùbá jẹ́ máa ń sọ pé ọkùnrin tó bá sàfà lórí olóyún tó 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 rí owó ó dìgbà tó bá bí ọmọ ni tọmọ yẹn dàgbà tó bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní ka owó báyìí ló máa tó ka owó ọ̀rọ̀ èdè á ní pépà gan á pè lówó débi wá sábà lórí olóyún. Wọ́n wà lára àwọn ọmọbìnrin ní superstition. Kò sí nǹkan tó jọ. Ó jẹ́ mi ò kò jẹ́ ṣáwà máa wà máa lọ ọ̀nà. Kí n máa lọ. Àníkò wà máa lọ. Níbo ló fẹ́ kí n lọ lálẹ́ yìí? Mo tún ti dágbére fọ́kọ mi pé mo lọ sí church. Níbo ló fẹ́ kí n padà sí? So night vigil ló fi kú lọ́fọ́kọ ẹ̀ òun ṣọmọ lẹ́yìn Jésù rere òun èmi sọ́ọ̀rì gan wà máa lọ dídé máa lọ dídé kó máa lọ sẹ́ẹ̀. Alẹ́ mi lóòótọ́ wà ní. ṣáà wà máa lọ jọ tó lọ́nà má kó bá mi wà máa lọ. Aláìmoore ni. O ò moore tọ́lọ̀ ń ṣe fún ẹ lálẹ́. Ká ní o moore tọ́lọ̀ ń ṣe fún ẹ lálẹ́ yìí, o ní pé kí n máa lọ. O tún wá ń lé mi kí n máa lọ. ẹ ṣe mo fi jà lọ́bì kan ní ẹ ṣe. Wà á dẹ́ nǹkan tó ṣe. Ìwọ náà máa ṣe o kí n sábà lóyún olóyún tó dẹ̀ léèyàn máa rí pépà yẹn máa pè lówó ẹ̀yin obìnrin ẹ̀rù tó gbé mi o. Ṣọ́ọ̀ṣì ẹ ti apárí fíjì ni ẹ. Parí fídíò kẹ bá ṣe bẹ̀rẹ̀ sáfìsì ní church báyìí bó ṣe lò yìí bẹ̀rẹ̀ sí ni máa kọ́ mi. In fact pásítọ̀ àgbọ̀n ló ní kó wá drop mi sí ilé ìsìn. Sórí ara nǹkan tí mo sọ fún ẹ lélẹ́yìí o condition tó wà yóò favour kó máa lọ fún vigil all the time. Wọ́n ló kàn ń sọ̀rọ̀ báyìí ṣé mi ò ní gbàdúrà láti fi jagun mi èèyàn tó bá wà ní omi láti máa gbàdúrà. Mo mọ̀ ṣùgbọ́n at least owó kan ń subject ara ẹ sí danger lélẹ́yìí náà. Ó dáa. Wá tẹ̀ ṣe bímọ náà. Jẹ́ lọ sùn. Pẹ̀lẹ́ filẹ̀ máa bẹ kó ọ̀pọ̀ tó wà lọ́la dìde. Mi tẹ́ lè dá dìde báyìí. Máa gbé ẹ dìde. Mi tẹ́ lè dá dìde báyìí. Mú dáadáa.
Abíọ́lá. Jẹ́ kí n sùn náà. Kí ni? Ó dẹ̀ fojú sọ fún ẹ látẹ̀kọ̀ ló fara sọ. Ó dẹ̀ sọ fún mi pé kí ni ó yà jọ. Wàhálà ti pọ̀ jù. Mo ṣàṣẹ mẹ́ta kí tó sùn lánàá. Tó fẹ́ pa mí ni. Ìgbà tó wá ṣe mẹ́ta nǹkan, ṣó fẹ́ kí n lọ bẹ́ẹ̀ lómi ni? Ìwọ ṣàlọ́kọ mi. Ó yà ń ra àwọn. Ọ̀dà má bínú máa jà. Jọ ó ti rẹ̀ mí gan. Tó bá dàárọ̀ là máa ṣe. Mi ò fẹ́ àrọ̀là, alẹ́ ìwọ̀n fẹ́. Owó máa tún dé o. Mo máa dé o, ó ti rẹ̀ mí. Mi ò ṣe nǹkan kan. Máa ṣe láàárọ̀ là máa gbà mí jọ wọn. A ní mi ò fẹ́ àrọ̀là. Mo máa dé o. Mo ní mi ò ṣe nǹkan kan. Dúró dàárọ̀ là. Tí mo lọ bàbá ẹ̀ kì í bá tì mí bàbá ìgbà ìfiyè mi wípé gbogbo ìdúró tábìlìjọba tó ń ṣẹlẹ̀ sí ilé ìyàwó ẹ̀ ló fà nítorí pé ọmọ tó ń gbẹ̀ yìí yẹn ọkùnrin lè ti sàbá mi. ẹni wọ́n mi ẹni ọdún ọmọ mi láìkú mi ẹni kò fi ní sàbá lẹ́nu lórí ọmọ ẹlẹ́dàá ni ìlànà ọmọ ọdún ẹni káwọn ọgbà tí mo ti fẹ́ yọ mi nínú bẹ́ẹ̀ ọkùnrin ní ìlú yìí ọmọ mi ti wọ́n láyé mi. Farabalẹ̀ ṣòtúbọ̀ mọ́mì ṣẹ́rí ara kan tí máa ń sọ fún yín nìyẹn kí wọ́n máa tójú bọ ní káàkiri nǹkan tó máa ń ṣẹlẹ̀ lélẹ̀ àwọn bàbá tẹ̀yìn lọ báyẹn irọ́ ni wọ́n fi ń wádìí òtítọ́ ṣé ti gbọ́ mi èmi ni wàá lájú nílẹ̀ kẹ́ wá da àárín mi àti ìyàwó tèmi rú ṣé ti gbọ́ ìyàwó mi lè ṣe gbogbo nǹkan tẹ̀ sílẹ̀ fún yìí ṣé ti gbọ́ ti jẹ́ ẹ̀fọ́ mi ò jẹ́fọ́ kankan. gbà kí lè rí oògùn lábẹ́ nílò nìkan ẹnikẹ́ni tó bá ti búra èké ló wà lókè yìí oyún bá wù yẹn èmi jẹ́ ìyẹn tó bá bí rúdurùdu adarada ló máa ké èmi tọ̀. mọ́mi ìdílé mi gbàgbọ́ etí wàá mú ogun wọn nílé wa èmi ò lè bí lọ́dún bẹ́ẹ̀ sí ní kọ́. àdìá ẹni bá jẹ gbì ló máa kú gbì ìwọ náà gbà kó fi búra kò sí nǹkan tó máa ṣe ẹ́ ṣòtúbọ̀. jẹ́sì náà ni káwádìí mi dájú. mo fẹ́ ṣáájú mi tó gbogbo báko fi búra. ìjọba pàmò ìtọ́jú sí ẹgbẹ́ pẹ̀lú síta ẹjọ́. ó ṣe ṣìrò mi lọ mọ́ ṣe òótọ́ ni nígbà tí mo wà ní oyún ọmọ mi ọkùnrin ní ìgbọ́n níbi ẹjọ́ ṣáájú mi. ṣé ọkọ ẹ ṣòkòtò ni àbí kò lè ṣe ni. ọkọ mi lè ṣe àmọ́ gbogbo nǹkan bá súnmọ́ mi lọ́jọ́ kó mi mọ bó ṣe máa ń ṣe mí lára fún mi bá ṣiṣẹ́ rí ẹjọ́ ẹ̀ṣà nínú. àṣìṣe rẹ máa ṣiyẹ pa ni wọ́n gbà mí èmi ni mo bí ẹ tí wọ́n bá fún mi lẹ́yìn tí wọ́n bá pẹ́ ìyàwó ẹ̀rọ òṣì tó náà ń bí lẹ́yìn wà ní àgbà àti ọmọ nàìjíríà à ń gbà mí lẹ́gà. orí ẹjọ́ ẹ̀ṣà wọ́n yìí ní ilé ẹjọ́ Bíọ́lá. ṣiṣẹ́ ni lórí jẹ́. Ìwọ. ọmọ kan kú ní lórí sáré nítorí ọ̀gbọ́n. ọmọ ojú tí mo sáré nítorí ọ̀gbọ́n. ẹni tó sì lé ọkọ ó ń gbélé ayé ó dẹ̀ lára àfíà ṣe ti gbọ́ mi lè sọ́ra mi lọ́dọ̀ Mr. Lágbájá ó lè payá sí kọ́rọ̀ olórọ́kọ rẹ̀ tó ń lẹ́yìn kọrin wọ́n fetí sí wọn rárá dàbí ló ti dá ọlọ́ọ̀lẹ́kùnrin tó fẹ́ jòkó tó ọ̀rọ̀ ká abániwí kì í bá ní dá abánidá kì í bá ní débẹ̀ abánidébẹ̀ kì í bá ní gbé ẹ̀sọ́ pẹ̀lẹ́ láyé máa dà.
ẹ̀sọ́ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ́ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rẹ́ ṣe ẹ̀sọ́ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ́ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ́ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rẹ́ ṣe. àǹtí tó bá yẹ pé kọ̀pẹ̀sẹ̀ báyìí bó ṣe rí gan-an ó níbi tí mo lè mú yín lọ nílùú wa. tó yẹ kó tẹ bá débẹ̀ báyìí gbogbo nǹkan tí bàbá yẹn bá ṣe fún pátá báyìí yóò máa dùn ni. tòótọ́ rí ìkẹ́ ìwọ ní òbó ṣé mo wá lè tọ́ ẹni ọmọ bí tí nǹkan yọ bá sọnù èèyàn máa ń gbá bí ṣe máa gbà á padà ni àmọ́ tó bá wá lè ṣe nǹkan tó sọ ìfún mi báyìí wò ìwọ gan ti bọ́ sínú ọlá tí bá fi lè gbẹ ẹ̀tọ́ mi padà báyìí tó bẹ̀ sí máa dán fèmí náà mẹ́ báyìí ìwọ ọgọ́ máa wá bọ́ sínú ọlá máa wá gbàgbé gbogbo ìyà tó ti jẹ sẹ́yìn báyìí gbogbo ẹ̀ ló máa gbẹ̀mí pátápátá. àǹtí ẹ máa ṣèlérí mi màlẹ́ lè yìí. ìwọ dán mi ẹ máa ṣèlérí mi màlẹ́ lè yìí. ṣe ní bàbá yẹn ti bá mu yí débẹ̀ báyìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gan pátá ni màá sọ fún wọn tó bá dẹ̀ ti ń ṣe iṣẹ́ fún yín báyìí tẹ bá ti ń lò báyìí ló wọ́n máa dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀. lóòótọ́ àmọ́ o gbogbo ìlérí tẹ ṣe fún mi lẹ gbọ́dọ̀ mú ṣẹ o gbogbo ìlérí tẹ ṣe fún mi lẹ gbọ́dọ̀ mú ṣẹ o. mo máa mú ṣẹ ṣó ti gbọ́ ìgbà ọ̀la máa lò wo tó bá sọ fún mi pé ti yá báyìí báyìí kí àmọ́ ti gbé báyìí àti lọ nìyẹn. ìbádọ́ wa sọ fún mi pé ká lọ sí i àmọ́ ìfẹ́ ṣe nǹkan kan ìdájọ́ ọ̀la nǹkan ìdájọ́ ìbá náà pé jù èdè ti tètè jí débi. tó bá sọ pé kàlẹ́ ìdájọ́ ọ̀la ó ti dá bẹ́ẹ̀. èyí ni kẹ́ máa pẹ́ dé màá ti jí láàárọ̀ màá ti gbèsè bọ́ màmá retí pẹ́ẹ́kẹ́ pẹ́ẹ́kẹ́ kò ṣe ọlọ́run àjò tì mọ́ lọ owó nílò ní ètò ìdúgbò ẹ̀jẹ̀ má ṣàgbàgbé ọkọ̀ tẹ́lẹ̀ máa ṣe fún mi nígbà àti ẹ̀tẹ̀lẹ́ṣẹ̀ gbọ́ láti dé bí kan. Àkóso ọkọ̀ àjẹ́. Kí ni òtúmọ̀ yẹn? Àṣẹ babaláwo ló mọ̀ bá gbélé. Ṣé àṣẹ aláwo là ń bá gbélé àkókò yìí? ṣé ní bá tí mo ti máa ń wú ẹ̀ wọ́n wọ́n àtọwọ́ lójú ẹbí ti sàlẹ̀ adé yẹn òkòtò jẹ sáìdì Ondo state ni àṣegbẹ́rẹ́ ni. bẹ́rẹ̀ ni. oògùn bá yí ẹ̀jẹ̀ níbi tó bá yí ẹ̀jẹ̀ dé ó tẹ̀sí fẹ́ mọ́mọ́lá kejì eléré babaláwo ṣó dáa. irú bàbá yìí abájọ ẹ ti lè gbogbo yó. tó yẹ ṣe sọ̀sọ̀kùsọ̀. òótọ́ ni ògógóró tí mo mu ló jẹ́ mọ̀ pé sáìdì left ló jókòó sí ẹni tó fẹ́ mi lọ ní babaláwo ló jókòó sí right kò sí láburú ọ̀dà àtẹ̀gbẹ́ ọ̀dà òun kò lè sọ fún mi pé ó fẹ́ wọn ọdún ọlọ́pàá ni. ó lè wọ́n ní kó bá ọmọ ṣọwọ́pẹ̀ tó bẹ̀rẹ̀ introduction ni n tó lè mú kémi àti ẹjọ́ sẹ́tù kẹ́mípẹ́jì má gbọ́ tí màá gbà fún ẹ báyìí ni kémi àti ẹ kájọ wà in conjunction kájọ máa lu àlùjọ fún ọ bọ́ọ̀gá àtìyàwó ṣe máa ń gbóná lẹ́yìn ẹ̀ṣẹ̀ ara àti òkì ṣe bákàbákà ẹ̀ ṣóbìnrin ni. ìgbẹ́jọ́ náà rí ni mi ṣe láìké ní ẹgbẹ́ ṣe máa ń kàkọ́ pé ewu ni. n tó ń ṣẹlẹ̀ ní ilé ìtàrígbò. ẹ wá fẹ́. ilé kò lè kẹ́ ẹ́ fún kíkẹ́ sọ fún ọkọ fún ìyàlẹ́ ní ilé ògùn ni kò kẹ́ ẹ̀. ó bẹ̀rẹ̀ mo ti gbọ́. ọgbọ́ ìwọ ti gbọ́ àbò ti gbà. mo ti gbà. ọgbọ́n tán. ní ọ̀rọ̀ àwọn wọ́n ti yá jù. wá kìsì. níbo. ibi yìí kọ́. èyí wá gbọ́dọ̀ kan àwọn tó ṣe kéke kí táwọn àwọn ṣe àlejò táwọn ẹgbẹ́ jẹ ìṣẹ́ báyìí. ẹgbẹ́ bẹ̀rẹ̀ ti di ọkọ̀ ọ̀ṣun kásá ìdọ̀sọ́wọ́ kan ìṣòro náà. ilé wa lè tó yìí. ọmọ náà ọmọ náà wá ní. ìwọ́n wá ní wọ́n tó ọ́fíìsì kiri kí ló lè lè tó yìí. tó bá jù lọ́dà àwọn abẹ̀rẹ̀ bàbá fẹ́ bẹ̀rẹ̀. tó wá dọ̀la tí yóò máa kó sí gbogbo ló máa kó wọn. ẹ̀rẹ̀ ibẹ̀ ẹ̀ kò tètè wá kó tó lọ sọ́ọ̀nì ẹ̀ kó wọ́n ti wá o. tí bá dé màá wá. olómi àwọn dírẹ́bà sì lọ. nígbà tó wà lọ́wọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ lórí wọn. ẹ̀yin ló ń ṣe oúnjẹ fún. iṣẹ́ àti pé ìṣẹ̀ ń jẹun àbí kò sí problem.
wọ́n ṣe ọmọ tó yẹ wọ́n ṣe inú ìrìn ló ṣìnà rẹ̀ lọ báwo ṣe lónìí tí ìlú jáwọ́ lára dúró ẹ̀ wọ́n lè lọ kù wọ́n kú sọ́. ní ìlànà burúkú tí wọ́n gbọ́dọ̀ jù náà mo ṣe máa túbọ̀ lójú wọn nìyẹn mo fẹ́ máa gbọ́dọ̀ sàwọn àlejò fún mi. kọ́ ẹ̀ lẹ́jọ́. ìwé ìṣọmọ́ra obìnrin náà ìṣọmọ́ra ní ilé àkójọ mi má sọ̀rọ̀ lórí burúkú ọ̀sán òun ló sọ. Mama Kẹ́mi, kí ni problem ẹni lẹ́yìn? Kí ni wàhálà tó kó rẹ̀ sí? Ṣé o fẹ́ pààyàn sí mi lọ́rọ̀ mi? Bó ṣe kú ìṣọmọ ìgbésí tó bá sọ fún ní tí òbí tó bá tó tẹ̀lé ẹgbẹ́ gbọ́. Ẹ̀ka rẹ̀ dúpẹ́ pé kò fi orí la ògiri kó sí dákẹ́. Ká dúpẹ́ pé kò lórí mọ́gìrì. Ká dúpẹ́ pé kò lórí mọ́gìrì. Oníbàárẹ̀ ń gbólé bọ̀. Oníbàárẹ̀ ń gbólé bọ̀. Wàá dé ó dìgbà tó bá ti ìka bọ̀ mí lẹ́nu. Má jẹ́ gé ẹjẹ́ o. Ìyá Kẹ́mi. Ohun tó ń sọ yìí wà important o. Tó bá lọ forí gbá ògiri lóòótọ́ ńkọ́. Rọra máa ṣe o. Rúùtù rọra máa ṣe. Ọkùnrin ayé ọ̀kẹ́ mi yé mi. Ṣé lórí àwọn obìnrin yìí? Wọ́n ṣe bí fífọ́ ọ̀fun. Gbogbo wa ní ṣòwò ogun bẹ́ẹ̀ jẹ́ adá sọ lódò àmọ́ tó tó ẹ̀yẹ́ rẹ̀ ọkùnrin méjì ń sọ̀rọ̀ balẹ̀ lé ìyàwó ilé wà ń bẹ̀ kò dúró ìwọ tó wá ń gbálẹ̀ ò bá ń lò ó sọ́lẹ̀ pàkà kí ló ń ṣe láti ṣe yìí. Àti ò bá dé mo rí píìtẹ̀ tí ò bá ṣọ́ra ṣe máa dúró lójú nílé yìí máa dúró lójú nílé kí ló dé náà ṣé wàhálà wà ń bẹ̀ ní. lápapọ̀ ní lórí jọ I am a legal wife ìyàwó ilé ẹ̀mí ni olórùkadà mi ni so bó bá ṣe máa sọ̀rọ̀ sí ọmọdé má sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ láti tó ní nílé lèmi náà ní because this is my matrimonial home ìdòtò kí ọ̀pọ̀ gba ayé ẹ̀jẹ̀ fún mi bó ṣe fẹ́ mi. ẹ̀jẹ̀ bá sọ mo mọ̀ pé tó ń gùn ẹ́ nìyẹn ṣé òrùka ẹ ló ń gùn ẹ́ òrùka tí mo fi ṣe ẹ lọ́dún gùn ẹ́ ó dìjọ́ tó bá wálé tó bá rí kó tó mọ̀ pé kí lọ́ọ́ ṣègùn. ọjọ́ ọmọ ńlẹ́ mọ́ fẹ́gbọ́n náà là á pẹ̀lú èyí aburú ló wà ń bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi fẹ́ sọ́ṣẹ́ ọ̀rẹ́ mi fẹ́ sọ́ṣẹ́ ẹ̀kọ́ gbóná fẹ́ sùúrù ara ẹ̀jẹ̀ ká fẹ́ sọ́ṣẹ́ ẹ̀kọ́ gbóná fẹ́ sùúrù ara ẹ̀jẹ̀ ká fẹ́ sọ́ṣẹ́ ìfẹ́ bá ní gbọ́dúgbọ́dú ó ti ìfẹ́ gbóná ìfẹ́ bá ní gbọ́dúgbọ́dú ó ti ìfẹ́ gbóná ó lè mú ó lè pẹ́ bí rú ó lè sọlé ọ̀làdá ọ̀rọ̀ ó lè mú kóró wọnú ọ̀dọ̀ tí ń bẹ nílé aláyọ̀ fẹ́ sọ́ṣẹ́ ọ̀rẹ́ mi fẹ́ ọ̀rọ̀ sọ́yìn ló ṣe wà fún mi. fẹ́ sọ́ṣẹ́ ọ̀rẹ́ mi fẹ́ sọ́ṣẹ́ fẹ́ sọ́ṣẹ́. ọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹsẹ̀ lọ́sàn tá a fi jẹ̀wọ̀ tẹ́lifíbọ̀dì ti gbàgbé ìyẹn ló ṣe wà nù ẹ̀ the time we definitely nǹkan kan wà láàrin wa Àtàríkẹ́. o tún repeat ẹ. definitely a ní tó wà láàrin wa Àtàríkẹ́. o tún repeat ẹ. má jẹ́ àbójú ara wa o. kí ló fẹ́ wà láàrin èmi àti sweeper wa. Àríkẹ́ èmi àti ẹ̀ má jẹ́ bínú ohun tó sọ lọ́sàn tó ń dùn mí nìyẹn o òun ló tó ti bẹ̀rẹ̀ ń sìn. torí Àríkẹ́ sweeper tèmi tó ń gbálẹ̀ compound mi tí mo ń sanwó oṣù fún ni wọ́n ṣe sọ pé máa ju òrùka tèmi nù wàá ju wedding ring mi nù wàá ju wedding certificate sínú ṣọ́tọ́ báyìí. ìgbà tá a ṣe jù ẹ bá pọ̀ ìwọ ìmọ̀ owó ni bó ṣe ti ọmọ yẹn lọ́sàn tó bá lọ forí lòdì tó ṣe bẹ́ẹ̀ tó dákẹ́ ńkọ́. tí ò bá sí nǹkan láàrin wa Àtàríkẹ́ kí ni mo bá rí fún káwá tẹ. jẹ́ kí n san kankan fún ẹ̀ tí ò yẹ nígbà tó máa bá wí wo ò mọ gbogbo sọkúsọ tó ń sọ lójú ọ̀nkú mi mind you sórí ẹ̀ẹ́dá yòówù tó wà láyé yìí tó bá náà fẹ́ fẹ́ ọkọ tí ò bá yìí ti fẹ́ bí ọkọ kò ìrọ́kọ fẹ́ o. ṣé ọkọ báwo mo bá jà ṣé ọmọ bá sọ̀rọ̀. ṣé wo mọ̀ pé wọ́n ilé ìbò àgbà. wọ́n ilé ìbò àgbà ó lè jẹ́ kí ọmọ ọ̀dọ́ mi kó máa ṣìwé lọ́jọ́ ọkọ mi kí n má sọ̀rọ̀. ìwọ tí ẹ nígbà kan tó fi ń ronú àbí kò wùwà kan kó wá rí pé ìwà yìí o kò dá o kò dẹ̀ realize mistake kò dẹ̀ bẹ̀bẹ̀ kò sí lọ́rọ̀ tiẹ̀ ni. kí ẹ̀ṣẹ̀ mi ìpè mo rí ìyàn ìpè ìwọ̀n tó wà mo mú ẹ lọ́rùn ọba mo mú ẹ báyìí tó rí bí yìí ìyẹn lẹ̀ṣẹ̀. mo rò pé lọ́rọ̀ gbọ́ ni mo wá rí pé ò lọ́rọ̀ gbọ́ rárá. torí ẹ̀rọ ṣe kọrin sí mi ó lọ bẹ́ẹ̀ jọ ó lọ bẹ́ẹ̀
tẹ bá ń ṣe ohun tí òdà tí wọn máa bá yín wí ẹ̀ẹ́dà gidi bolẹ̀ orí ó pẹ́ nínú ogun ògbójú ọlẹ́ kọ̀yìn sí mi kí kọ̀yìn sí ẹ kí ló wà nínú ẹ tí ó ti bẹ̀ kúrò. ògbójúlé nǹkan mi ni. ògbójúlé nǹkan o tó lè ní ẹ má sọ mo tó kọrò lára ẹ ń sìn ó ń bọ́ sódì lára tiẹ̀ ó ń bọ́ sódì kí ló wà lára ìwà tó rí ìkẹ́. nítorí ọlọ́run láwa. ó dàárọ̀ ìkọ̀kọ̀ lára jí báwa lè mọ́ mi. ìjọba àgọ́ ìṣújẹ. bàbá bẹ́ẹ̀ mo ti bá ọ̀yanjú gbogbo ẹ̀ mo ṣe àdéhùn ṣe é yí mi ó sì pé dípò àbí kí ló ti kó kọ́ mọ́. dípò ẹ̀. bí àbá ìṣọlá àti rí ìkẹ́ tó mú ọ wáyé n ò ní jára mọ́ tó yìí àmọ́ ti rí ìkẹ́ ó tó wà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ lọ́nà. ìjọ wa rí eléyìí ìgbésẹ̀ àkọ́kọ́ ni àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìṣàbólóògùn ti wí. wọ́n ní olúṣàlálá bẹ́ẹ̀ bá jẹ́ àfọ̀rọ̀ eré ṣiṣẹ́ ṣàlálá olúṣàlálá bẹ́ẹ̀kú bá jẹ́ àfọ̀rọ̀ ní igbó ṣàlálá olúṣàlálá bẹ́ẹ̀já bá jẹ́ àfọ̀rọ̀ ní igbó olúṣàlálá kídi ọ̀kọ́ máa fọ̀rọ̀ bíọ́lá kọ́ máa fi ṣàlálá gbogbo ibikíbi tó bá wà kọ́ máa rí bẹ́ẹ̀ ẹ̀gbẹ́ ayé lórí ẹ̀gbọ́n wọn ó sì máa gbà bẹ́ẹ̀ tó ń bá nítorí wo tó fẹ́ǹtẹ̀ ti gbọ̀nà wo wá gbà gbé nǹkan jẹ kọ́kọ́ dà ní òjẹ́ báwọn ó fojú pọ̀ báwo kìíní ọ̀dà níbi méjì lẹ́nu rẹ̀ ìfojú sórí ìyún àjẹ́ ara àkọ́kọ́ nù tó bá ń gbọ́ àjẹ́ ara àfẹ́ lè tó kọ́kọ́ gbémi nù ẹlẹ́ẹ̀kejì ni eléyìí sórí eléyìí tí mo mú lọ yìí tó bá ń gbọ́ ojú mi ní ẹsẹ̀ bàdì ojú wọn ìpàkó ìmọ̀dẹ ìpàkó ojú mi ní ẹsẹ̀ bàtí wọ́n ń pè sórí yìí tó bá ti lé fẹ́rẹ́fẹ́ káàgbọ́ yìí ṣe dáadáa kọ́ lè ra àgbọ̀ tí mò ń wí o tó bá ti lé fẹ́rẹ́fẹ́ ìwọ ṣàrà mọ́jú bíntín náà nìkan ra mọ́jú wọ́n jẹ́ ọpọ́jù ká ṣe jù ọmọ bá àwọn ọmọ bá kúra o ọba ti mọ ọ̀rẹ́ yìí ọtán o bí wọ́n á ṣèbá ìwọ ni ọmọ rí bí mo mi láṣẹ rárá ìwọ ni ọmọ wò òṣì nǹkankan tí ó yà yín ọ̀fẹ́ ìlẹ̀ wípé kí n tó wá bàjẹ́ nígbà ká ṣe jù ẹ̀ bá pọ̀ jù ìtí ò léyàwó rẹ̀ jáde nítorí rẹ̀. tó bá fi lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà gbádùn rẹ̀ tó ẹ mọ̀ pé ẹ léyàn kan. n ò lẹ́yìn yìí mo sì ní ṣe lẹ́yìn tí gbọ́dọ̀ àwọn ìgbé yóò lé ìyàwó rẹ̀ jáde. yóò lé ìyàwó rẹ̀ bá wọ́n ti dá àtàjọ́ mi ṣe wọ́n yóò lé ìyàwó rẹ̀ jáde nítorí rẹ̀. èdè wa ní balance ní báyìí. ẹ ò jẹ́ ọmọ ìdúpẹ́ fọlọ́run torí mo ṣe wọ yìí èmi fi balance ilẹ̀ ìgbà tí ọba lò tán yorùbá bọ̀ wọ́n ní gbọ́ọ̀gùn ẹni bá dáni lójú àfi gbárí èmi fìmí ìgbáríwò èmi ọlábọ́sí tó wù bẹ́ẹ̀ dáná nígbà kìtọ̀ kọlẹ̀ sílẹ̀ kánákáná orí ìṣàpátọ́dọ̀ ẹ̀gbọ́dọ̀ ta ẹ̀ẹ́gbà òrò wọ́n lọ lórí tọ́ba ti wá jẹ́ fún ọ ọmú báláńsì wà àti gbogbo tọ́ọ̀bẹ̀ wá dúpẹ́. àwọn ìdílé ṣe ẹni bó bá ṣe jẹ́ ẹ̀rọ ọwọ́ mi. ọba kí ọ̀rẹ́ rẹ náà agbọ́ oníwòye ọgbẹ́ gbàgbé mi o ọ̀kárẹ̀ o ọmọ dáadáa ọmọ tó yé kébù ẹ̀dá o gbàgbà yìí o. rúùtù ṣéèkì sọ̀tà máa fún ẹ lẹ́nu ní ìdílé tiwa kò sí ẹlẹ́rìí kúkúrú mẹ́ tí ó fẹ́ pa àbúrò mi ni dáhùn má tọ̀ obìnrin ìyọnu lọ́kọ́ lọ́kọ́ ìwọ lẹ́ni ìwọ náà làbí ẹ̀kọ́ àbọ̀kọ́jẹ́ what's the meaning of all this down enough is enough that is it òkò gẹ́sì ní oníṣẹ́ jù bẹ́ẹ̀ lọ́sẹ̀ ọgbọ́n ọdún ọ̀dọ́. ẹ jọ bàbá ẹ má bínú sáà ẹ jọ bàbá ọkọ mi mú mi bá ń bẹ wọn mi ní sọ́sọ́rọ́ èso irú ìdẹ̀sọ́ ọlọ́run mi mọ́ ṣé mo pé mi ò dé lápọn. ẹ̀bẹ̀ tó ń bẹ̀ òjò èmi lójú ẹ̀bẹ̀ kò tọ́ mi lójú wọ́n ti jẹ́ kí n mọ̀ pé tó o bá ti ṣẹ̀bẹ̀ yẹn bó ṣe máa ń bẹ̀bẹ̀ ni ẹ wàá tó bẹ̀bẹ̀ wàá fẹ́ bẹ̀bẹ̀ parí ẹ̀ ìrọ́lẹ̀ ni nǹkan tó ń ṣe lọ́wọ́ ọ̀ àti ìyanjú ẹ̀ àbí o ti kó o dàbí lóhùn níbo ni wedding ring ọkọ ẹ̀ wà tell me dàbí lóhùn níbo ni wedding ring wà.
ní sọ fún yín ọ̀gbọ́n ẹ má wulẹ̀ láàbùn jìnnà ẹ ìbàjẹ́ tẹ́fẹ̀ẹ́ lónìí fún un kò ní sọ fún yín àti wedding ring àti wedding certificate gbogbo ẹ̀ ló ti kó pamọ́ mo ní kí ló dé bá mi kó olóyún ní kó fún mi ló wà lọ́wọ́ mi nígbà kí ló dé nítorí pé mi sọ pé mo fẹ́ lọ dà sọ́sà. kékeré wọ́n sì nínú ọ̀tá. ẹ má bínú ẹ fọwọ́ wọnú inú burúkú ò ní bí yín ẹ̀wọ̀n ẹ̀mí fi dá yín lójú wípé ilé ò ní ṣọmọ lọ́wọ́ ẹ̀mú ṣé bíbí ni mo bí kò ní ṣerú ẹ̀mú ẹjọ́ torí Ọlọ́run dáríjì ẹjọ́. olùtù ṣé orí kò ń ṣe é yàrá yìí mi ìmọ̀ ọmọ bí tó ti rí gbogbo wà pálapàla yìí èmi ò rí wọ́n rí ọ tó wọ́n bìnrin lèmi náà mi ò dẹ̀ rí èmi àti bàbá ẹ̀ ká ṣe pàápìtìpì lórí ọ̀rọ̀ obìnrin rí abórí rí lọ sọ fún mi tó bá rí rí kan sọ bóyá wọ́n mi ló ti rírú ẹ̀ ṣọ́wọ́ mi ni ọ̀rẹ́ òun yé mi o tó wọ́n mi rí ní gbogbo ọ̀rọ̀ pálapàla tó ń wú ìlú ìmọ̀ bí tó ti rí o mi ìmọ̀ bí tó ti jọ bú ẹ̀ o ó dẹ̀ lè wá sọ mí lẹ́nu ó dẹ̀ sọ mí lẹ́nu ó ti yé bẹ́ẹ̀ yẹn ìfà tó bá rí èmi àtọ́kọ ẹ tá a bá dúró ìṣẹ́jú méjì o fẹ́ lè sẹ́ pé nǹkan kan wà láàrin mi àti ẹ̀ níbo ṣe ń ba lọ yìí níbo ṣe wọ̀ ẹ́ lára tó dá kaba fún ẹ tó fi gèlè sí àbí bẹ́ẹ̀ kọ́ dẹ́ẹ̀dẹ́ ní àwọ̀ o ìṣọ́ra ń bẹ fún ẹ o wọ́n sọ o ìṣọ́ra ń bẹ fún ẹ. Màámi mo ṣe máa rorú ẹ̀ sí yín ṣe bẹ́yìn nìyá mi ìyá méjì ò kì í bíyàn ìjọ tẹ̀lé tí mo kọ mi ì rí kẹ bá jókòó ìṣẹ́jú méjì bẹ́ẹ̀ bá tójọ́ rí bàtà kì í ṣe àwọn ìyá kan tó pé for complete 30 minutes wọ́n lè jókòó tí ọkọ ọmọ wọn kọ́ láwọn ń bá rojọ́ tí irú ìbàdàn ti ń ṣẹlẹ̀ lèèyàn máa ti fura pé definitely nǹkan kan ṣẹlẹ̀ ó kàn wá ṣe nírú ìyá bẹ́ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ àríwó ẹ̀ ẹ bá mi bẹ̀ ẹ ṣàbá mi bẹ̀. màmá màmá mi pè yín pé kẹ́ ẹ wá síbí kẹ́ ẹ lè mọ tó ń ṣẹlẹ̀ ni ẹ wò mí dáadáa èmi kì í ṣe àgbàyà mi ì dẹ́ ṣe ẹni tó ń da ilé rú mi ò wá bí láti wá tú yìgì ṣùgbọ́n màmá ẹ bá mi kìlọ̀ fún root dáadáa ìjọ tó bá tó gbé ìgbésẹ̀ ẹrú gbogbo pálapàla tó ń ṣe wọ̀nyí fúnra ara mi yìí tí mi jókòó láti ìtanu àti kálárù wá bí wọ́n á kó ẹrù ẹ̀dà síta kò dẹ̀ wọ́n bí wọ́n finish kò bẹ́ẹ̀ lọ. ẹ má bínú sá kò ní irú òní ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ mọ́. adójú tí ni ọmọ etí lẹ́yìn bóyún ìwọ sọ̀rọ̀ lẹ́nu ọ̀rọ̀ ẹ̀rù gbogbo ìyàn fọwọ́ bomú ònípa adójú tí ni ọmọ yẹn àbútọ ẹ̀yìn ọkọ ọmọ àti ìyá ìyàwó wọn ò lè dúró sọ̀rọ̀ ṣẹ́jú méjì tí wọ́n bá dúró sọ̀rọ̀ ṣẹ́jú méjì nǹkan míì ti wọ̀ ní èmi lè bá mi yẹn o àbẹ́bí kọ́ ló bá mi ìwọ ọtí ìrí ọkọ ọmọ àti ìyá ìyàwó tó tilẹ̀kùn ọmọ wọn nílé báyìí fún wákàtí méjì gbáko wọn lè sọ òdodo ọ̀rọ̀ ìwọ òrírí wọn náà rírí. yẹ́n wá sọ kínní kan fún ẹ o ṣé orí ọjọ́ tó o bá tún orú ìwà tó hù yìí tí wọ́n bá kú ẹrù ẹbí ẹ lórí wojú mi dáadáa má dé ilé mi o ọkọ tí mo sọ fún ẹ má dé ilé mi o ọkọ náà yẹ. ọ̀tẹ̀ kọ́kọ́ wo máa. obìnrin wo mo rí tó sáré kọjá sí. obìnrin kan kọjá sí. ó wá kúrò kọjá ni. ó wá kúrò kọjá. ṣé o rẹ̀ bẹ́ẹ̀ pé mò ń lọ́wọ́ sójú bíi tiẹ̀. obìnrin kankan ò kọjá sí i. mi rí òní ẹ̀wọ̀n tí wọ́n ti madam ṣe rí èmi yẹn àjọ máa ń ṣe fàájì lẹ́nu géètì ní àwọn ètò mi ni. ṣé o pé èmi tí mo fún ọ ní oúnjẹ jẹ́sì mo ti ṣe kà. kí ni mo ṣe. o fẹ́ gba àbọ̀dọ̀ fún mi. mo fún ọ lóúnjẹ tán ìwọ́n ti mú obìnrin wálé fún ọkọ mi wọ́n máa gbé wọn gbọ́ ọ̀nà géètì wọ́n máa mú wọn sápamọ́ wọ́n máa mú wọn sákàkiri. rárá máa èèyàn ló sọ pé èèyàn mímì àjọ máa wà lórí géètì kò sí nǹkan kan ṣe èèyàn mi lásán bíi àjọ tápẹ̀ tí máa ń tipẹ́tipẹ́ ni yẹn ìgbà mi àrùn àǹkàrà wa ìgbà mi àrùn olóòsàn àpàdé mi ni ìmọ̀ fún ìrẹsì. àṣìṣe ọkọ mi láti gbé ọmọ wálé ìwọ ló gba pọ́ọ̀sì sọ́wọ́ géètì ṣètìláyè èmi ìwọ bá
bàbá yẹn kọ́lẹ̀ ó ń gbé obìnrin wá sí ìjọ ìjọba ti ṣe ẹlẹ́ màá ń lẹ̀ níbi ìgbà tí ẹ̀ ń lọ aṣọ bẹ́ẹ̀ ni mo sọ fún ṣe ìlẹ́sọ́. jẹ́ kí ló ti ṣe é ṣé ní ẹ̀jẹ̀ yìí oṣù tó yẹ kó máa ṣe nìyí. díẹ̀ madam ra mo sọ gbogbo ẹ̀dìgbà tó gàba dé gbogbo àdìgbà tó gàba dé sí wa. àgàmàdé wàá bẹ̀ la ẹnu ẹ̀ yìí wàá fi ẹjọ́ tèmi fọ́kọ ni. àbí nígbà tí mi ò ṣe nǹkan tẹ́lẹ̀ sí kó gíbọn mi lórí tí mi ò ṣe. ọ̀sẹ̀ àtọ́ mi lè. wọ́n ṣe ń bọ́ mi sọ̀rọ̀ tó ń gbọ́ mi lóhùn. iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ èmi lọ sọ́dọ̀ fún ẹ láti sáàtì àkókò yìí iṣẹ́ ti bọ́. akínbọ̀dé ẹ̀sọ́ pé ẹ ṣe ẹ pè bẹ́ẹ̀ lọ́gẹ́tì captain wà lọ́ba mi rice water wà mo tẹ́sí ní dáhùn ẹ̀mí nìyẹn iṣẹ́ ẹ̀jọ̀ tó lọ lọ mo bẹ̀. tí yóò bá jáde lẹ́nu rẹ̀ tó sọ fún níbọ̀ tiẹ̀ tán. òṣèré àgbẹ̀ ń darúgbó ọ̀fọ̀ parí ní èjì kí ló dé tó ṣiṣẹ́ lọ́dọ̀ àárọ̀ tiẹ̀. pàtó rẹ̀ ìjẹ̀yà tó ní continuity àṣẹ bẹ̀rẹ̀ ni. ọlọ́wọ́ àkóyọ yìí. ọlọ́run ọba ó ṣẹ̀ mí ó ṣẹ̀ mí pẹ̀lú bí mo ṣe tó 63 years ọmọ tí ò tó ẹgbẹ́ táwà tọ́gbọ̀ mi ló ń kọ́gbà tí bọ́mi tó rẹ̀ ń wò rẹ̀ tó ń bá mi títí tó ń wò rẹ̀ ó fà sí kóòtù ọlọ́run wá sọ àyà mi dìgbà àfọṣọ. so torí mi ò fẹ́ kí ẹ wọ aṣọ tó máa ṣe ara yín lẹ́nu lé ilé ìgbónú ó bókun kejì ni. ẹ ṣe máa. ẹ ṣé mo dúpẹ́ mà. ṣọwárì tó bá wá jí ọmọ gidi ó sì ń bọ̀ ọ́n torí ó kù ní ìbọn ró ó sì pò tí máa kọ́ fún ẹ. ṣáà ti pa òfin mi mọ́ ẹ bá ti pa òfin mi mọ́ kò sí wàhálà kí má lò fún mi èèyàn kì í rí ọkọ tèmi fín o ọkọ mi ò gbọ́dọ̀ ránṣẹ́ kó léèrùn kí o wàhálà ló ń wá lẹ́yìn yẹn ẹ̀wẹ̀ tọkọ mi bá jẹun kù ẹ jọ mo fi Ọlọ́run bá bẹ̀ yín ẹ má bàa palẹ̀ mọ́ wájú ẹ o débi tẹ fẹ́ jẹ́ ẹ̀yin náà lè sì máa jẹ́ àmọ́ mo fẹ́ fi ojú mi rí ohun tó jẹ kí n mọ quantity tó jẹ bóyá ó jẹun tó bóyá kò jẹun tó tí ò bá jẹun tó bóyá ó ronú àbọ̀ ti fẹ́ rẹ ọ̀tẹ̀ kí n lè mọ̀ ẹ má bàa palẹ̀ mọ́ wájú ọkọ mi gbogbo àwọn òfin tí mi ń kà yìí tó bá ti pẹ́ mọ́ kò sí wàhálà. bẹ́ẹ̀ ni mà pẹ̀lẹ́ dúpẹ́ wá. màá tún fún ẹ sí tó bá ti ṣọmọ dáadáa màá fún ẹ sí. ẹ kú lé o. ẹ káàbọ̀ sáà. káàbọ̀. dáàdi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọmọ mi wọ́n fún mi láṣọ. ó rọ pẹ̀lú ń mà dá ló. wọ́n fún ẹ láṣọ irú ọṣẹ wo ni wọ́n fi wẹ̀ lẹ́nu anyway ọṣẹ yòówù kò fi wẹ̀ òun ni kò tẹra mọ́ ìbá àjọṣẹ dúdú àbí táwọn òyìnbó ṣáà ti tẹra mọ́ kó máa lò lọ wọ́n dá kí àdúrà o. ẹ ṣé mà ẹ sà. irú ọṣẹ wo lọmọ yẹn fi wẹ̀ ọ̀bẹ ìlú lóòótọ́ ló fún láṣọ. kí ni. ó fún pátápátá. ṣé mi lè fún láṣọ ni. of course o tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ kò tiẹ̀ yé mi but mi ò rí irú ẹ̀rí lójoojọ́ mi lójú ó dẹ̀ mọ̀ pé irú ohun tèmi máa ń fẹ́ gan-an náà nìyẹn òun ló fa gbogbo igbe àbáriwo tó fi máa ń dàbẹ̀ pé mi àti ẹ máa ń jà irú ọwọ́ tí mo fẹ́ kó fi máa máwọn ọmọ yìí ní nítorí wọ́n ní tí a bá fi ọ̀tún bọ́mọ wí àfọ́sí famọ́ra sórí kódà kó ṣe ọmọ téèyàn bí nínú téèyàn bá ń yọ ẹgbà sí ní gbogbo ìgbà tó nà lẹ́nìí tó nà lọ́la tó bá dọ̀tún la ẹgbà yẹn ò ní fẹ́ níyì lójú ọmọ kékeré mọ́ ká máa sọ wípé àwọn ọmọ tó ti di abilékọ bíru wa ó mọ̀ pé bó ṣe máa ń pariwo mọ́ wọn ní gbogbo ìgbà yẹn tó bá yá ariwo yẹn ò ní fẹ́ jọ wọ́n lójú òun ló fa gbogbo ìgbé tó fi máa dàbí pé mi àti ẹ̀ máa ń jà irun tó ṣe ń sìn ara ọ̀tọ́ ọlọ́run nífẹ̀ẹ́ sí ni nítorí pé kí ọlọ́run gbé ẹ̀dá sípò láti lè ran ẹ̀dá ẹgbẹ́ lọ́wọ́
kó dẹ̀ ṣe onílàdánù onóore púpọ̀ àmọ́ ẹni tí Ọlọ́run fi sípò àti ṣe ìrànlọ́wọ́ fọ́mọlàkejì tí ò ṣe àwọn Ọlọ́run sọ wípé à béèrè lọ́wọ́ ẹ̀ so ìlú mi tọ́ sí. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ní ọ̀rọ̀ ìfẹ́ ó lágbára ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ní ọ̀rọ̀ ìfẹ́ ó lágbára. ṣe fẹ́ rí ara ṣe tètè bí àdánwò ní ọ̀rọ̀ ìfẹ́ ó lágbára ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ní ọ̀rọ̀ ìyá. Labalábá lọ̀rẹ́ òdòdó ìwọ lẹni bí ọkọ mi. Labalábá lọ̀rẹ́ òdòdó ìwọ lẹni bí ọkọ mi. Ewúrẹ́ fún pátí ẹ̀ sílẹ̀ ìwọ lẹni ọkọ mi fẹ́. Ewúrẹ́ fún pátí ẹ̀ sílẹ̀ ìwọ lẹni ọkọ mi ọmọ. Pẹ̀lú mi ò rí bẹ́ẹ̀. Ìyá àdánwò ní ọ̀rọ̀ ìfẹ́ ó lágbára. Ó wà lórí wọn ní jẹ́ kí o regret action is to have left your sister alone. Òun bá tọ́lẹ̀ wọ́n tọ́lẹ̀ wọ́n regret everyone is very true and good. Olólùfẹ́ má fi mí sílẹ̀ ìwọlẹ̀ ni ọkọ mi fẹ́. Olólùfẹ́ má fi mí sílẹ̀ ìwọlẹ̀ ni ọkọ mi yàn. Ìfẹ́ òtítọ́ ni mo ní sí ọkọ mi ìwọ̀n tí mo fẹ́. Ìfẹ́ ìṣẹ̀tàn ni mo ní sí ọ aya mi ìwọ̀n ṣe fẹ́ ọ. Ìfẹ́ ìyàwó ìyá. Ṣé o lè sọ̀rọ̀ yẹn? Ìyàwó wa ti ẹ̀ Lágbára púpọ̀ jù. ọmọ tí ẹ̀ Olólùfẹ́ ọkọ mi yé my darling. I see that, my honey, my favorite. Oh, ìwọ lẹni bí ọkọ mi wáyé tèmi. Olólùfẹ́. ó ti kọ́ tán. ìyá mo ti ṣe pàtàkì. apáàkẹ́ kò lè fún secretary kí wọ́n type ẹ̀. Okay, one more thing, sir. Yes. When I pay, I have any problem in production department. Problem. Yes, sir. Kí ni problem yìí? Problem ni pé àwọn workers kan wà bẹ́ẹ̀ wọn ò tó. So that I'm need more workers níbẹ̀ yẹn. Kí ni a tún fẹ́ fi yẹn ṣe ní production department? The more that I can produce, the more the profit mama will see company. I quite agree, but nígbà tá a bá tún náà employ staff níta sí àdèmọ bí complain ṣe rí lọ́wọ́lọ́wọ́ àmọ́ situation complain àwọn náà mọ̀ pé kò sówó ní complain. No. Nílé láti employ any workers from outside. Èmi bá ti ṣe work yẹn tó wá sọ fún yín. Àwọn department kan wà tó jẹ́ pé àwọn workers kan wà bẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ ṣe much. That 6 department. I need about 20 casual workers nílò yẹn. And most of the people ṣe forklift ló ń ṣe wọn fi bẹ́ẹ̀ busy. You have a point. Ó tọ́jú sọ. So tá a bá mú nínú àwọn tí wọ́n wà ní sales department. Yes, sir. Bíi mélòó kan ni wọ́n ká transfer wọn sí production department. So àkìníṣe ká ṣe báyìí employ staff mọ́. No. Lọ fún mi ní list wọn. Okay, sir. Tó bá ti mú wa máa approve ẹ fún ẹ straight away. Okay, I will do that, sir. Jẹ́ kí mi náà bí ẹni kankan. Láti ìgbà tí madam ti dé tán ti darapọ̀ mọ́ wa ní complain, I mean my wife. Okay, sir. Is there any problem? No. Madam will any problem for anybody in the company. Personally, to me, me and Colin Sakuri, madam got to feel nice to do. Wọ́n try láti sọ fún mi pé ìyàwó mi làwọn jù mí lọ. Anyway ṣe ti ẹni yẹn. Tọkọ fi pé yàn láwọ́ ó lè fi ẹyin ojú ẹ̀ tọrọ. But yàtọ̀ sí yẹn ṣé ẹ wà okay pẹ̀lú wọn? Kò sí ọ̀dà. Wọ́n fún ilé ní No, at all.
so nítorí yẹn lọ ṣe kò mú orúkọ àwọn èèyàn tí ẹ máa transfer wọn fún mi kí n rí so tó bá ti wà ok máa approve ẹ. Thank you very much. ní gbogbo àwọn ilé bàbá mo lè sọ̀rọ̀ ẹni kíní kan lọ́wọ́ àbẹ̀yẹ ìwọ kan ìgbà tá máa bẹ̀rẹ̀ gbogbo ṣe sára tó ohun tó kù ṣé ojoojúmọ́ mo fẹ́ máa ṣe ní kò ṣe láàárọ̀ kò ṣe lọ́sọ̀ ó tẹ́lẹ̀ ti sóòmù ní ìṣe mọ́jọ́ tó lọ lọ. àní mo ti lóyún. ó ṣe wọ́t. mo ti lóyún ni. ó lè ní orúkọ pọ̀síkù kò sí ní àdéhùn ní àtẹ̀kùn wa lóyún nígbà tó lè sí kò sí ní àdéhùn wa. bó bá ṣe ń ṣe ẹ̀mọ̀ pé máa lóyún. ó ṣe ń sọ̀rọ̀ tí ò lọ pọlọ báyìí. ǹjẹ́ ẹ bá ìgbọ́ pàṣẹwó lóyún rí. nítorí aṣẹ́wó. ẹ̀ṣọ́ yàtọ̀ sàṣẹ́wó ni ṣé bí àti ẹlẹ́gàá lè máa rí ṣé bá kàn change conjunction ní kọ̀rọ̀ nígbà yìí ni. káàdà kò tiẹ̀ lóyún fún mi sí tó bá sọ fọ́gà tó gàbá dá mi dúró ṣé ọkọ ọmọ tó fẹ́ bí topless father ló bí fún. ẹ ó ti yá torí pé mo ti gbà yí pé kí n ní ìṣiṣẹ́ yìí. ọ̀rọ̀ rẹ̀ mo láìpẹ́ bẹ́ẹ̀. ọ̀rọ̀ lọ sọ gbà yín. lọ sọ iṣẹ́ ti kọ́lọ́ ọ̀rẹ́ kí ló fà kó wà fẹ́ kí ni tó fẹ́ gangan. mo ti lóyún ṣoṣo àti gbà kó mo ti lóyún. ẹ̀wọ̀n condition ni máa fi gbà ká lọ sí hospital wọ́n fa ẹ̀jẹ̀ ara mi wọ́n fa ẹ̀jẹ̀ tiẹ̀ wọ́n dẹ̀ fa ẹ̀jẹ̀ yín inú rẹ̀ kán wò bóyá èmi ni mo ní. ẹ ó ti yá. mo fẹ́ lọ sọ hospital lọ́la wa. ẹ máa lọ sọ́sẹ̀ mi fẹ́ fi lọ hospital. ẹ jẹ́ pàṣẹ mi lọ́wọ́ tó máa gbé dání. kò sí báńkì mo wà ẹgbẹ́ mi lé torí pé bàbá ẹ̀ ṣe ó dùn mọ́ mọ̀ báyìí gbogbo ìlérí rẹ̀ ṣe fún mi tó ẹ wọlé ká fún mi lówó. àjẹbẹ̀ máa lọ sọ fọ́gà o. gbogbo ẹgbẹ́ mi máa ṣe. kí kúkú wọlé. láti wọlé torí ọdún. wọlé kò fún kankan. sórí orí wájú ẹ̀ akọ̀dédé máa sọ nígbà mi lẹ́yìn bí kí ni máa ń ní láti mú báwo dídí máa ṣàdúrà wọ̀ láì gbégi. rúùtù kò má balẹ̀ òun fi lọ́pọ̀ balẹ̀ rúùtù. báwo ẹ̀jọ̀ don't go there. bàbá mi fẹ̀yìn ṣiṣẹ́ lórí ẹ̀wà mi sí ìlànà tọ́ba níbi lọ kó ẹja ìjà. má bínú àmọ́ mo tèmi mo fún mi pé ṣáàfihàn lọ́kàn balẹ̀ nítorí pé tó bá kú ọkùnrin ọgbẹ́ ayé o ṣàlọ́ rí dókítà ẹni ló jẹ́ tètè máa lọ mi ò ní pẹ́ dé ṣùgbọ́n ẹni láti ẹ̀kú lórí ọ̀nà. ìfẹ́ bá ń dùn bó bá ń dán ká máa ṣọ́ra ṣe ni igbó ìsọ̀ ìkójúbọ̀rọ̀ ìfẹ́ ariwo ńlá ó lè kọ́kọ́ sí kọ̀rọ̀ kó ló ń ráyà rẹ̀ lọ́dọ̀ Mr. Lágbájá ó lè páyà sí kọ̀rọ̀ kó ló ń rọ́kọ̀ rẹ̀ tó ń bẹ́ nìkan rẹ̀ má fetí sí wọn rárá tàbí mo ti dà ọ̀rọ̀ olókùnrin tó fẹ́ jomi tó ro ọbẹ̀ ọ̀ká abániwí kì í bá ní dá abánidá kì í bá ní débẹ̀ abánidébẹ̀ kì í bá ní gbé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ṣe.
ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. Ìfẹ́ bá ń dùn bó bá ń dán ká máa ṣọ́ra ṣe ní igbó ìsọ̀rí ojú bọ̀rọ̀ ìfẹ́ àrùwò ńlá. O lè pọ́pọ́ sí kọ̀rọ̀ olóráyà rẹ̀ lọ́dọ̀ Mr. Lágbájá. O lè páyà sí kọ̀rọ̀ olórọ́pọ̀ rẹ̀ tó ń bẹ ní kọrin. Má fetí sí wọn rárá tàbí mo ti dá ọ̀rọ̀ olókùnrin tó fẹ́ jomi ìlú ọ̀gá. Abániwí kì í bá ní dá abánidá kì í bá ní débẹ̀ abánidébẹ̀ kì í bá ní gbé. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. Mo lè kó wájà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. Wọ́n olùkọ́ tó wá mú ìmúra ní. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. Ṣọ́ra fún ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. Ṣé ń lè yọnu rẹ ló pọ̀ jù? Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. Ìgbà pẹ̀lẹ́ kì í fọ́ òun. Ẹ báwo máa? Pẹ̀lẹ́ kì í yẹ. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. Ẹ jẹ́ káfẹ̀sọ̀ jáyé. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. Káfẹ̀sọ̀ ló bá. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. Sùúrù ló borí ohun gbogbo. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. Káfẹ̀sọ̀ káfọ̀ ọgbọ́n ṣe. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. Káfẹ̀sọ̀ káfọ̀ ọgbọ́n ṣe. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. And of course n tí gbogbo aṣèjókòó ta látara ni wọn n bá ní kán jẹ́ ká máa enjoy ara wa nígbà tí mọ́mí wọn ò sí nílé. ṣé kìí ṣe pé wọ́n ń rọrùn pẹ̀lú ọkọ mi. tọ́lá mi ọmọ mi ló rẹ̀ mí látàárọ̀ lórí fóònù kí ló rí lè fún un. bẹ́ẹ̀ ni màá mo bu omi tútù sí ke mo wá fi aṣọ sínú ẹ̀ mo wá fi mọ lórí. lórí ẹni fóònù gbogbo omi tútù sí lọ ìbọn bó ń kà tó ń tò tó ń tọwọ́ lọ́wọ́ ṣé láti ẹ̀kọ́ náà tó wá fún ṣó sàn mo rí ọmọ ìbọn ń gbóná kí n tó la ojú mi sí kó lọ kó ọgbọ ògùn ọmọ yẹn kó lọ fún. yes ma. gbogbo ṣe èyí lórí ìjẹ ètò o náà ló mọ tó ta mọ́ rí. ìrẹ́díà olórí tún fẹ́ ọ̀nà. ìwà ń bẹ kò ṣáàtì ẹ̀ yé mi mo yá ní kí n relax sílé báyìí ó jàre kí n má fara mi ní wàhálà. stress nìyẹn máa jẹ́ o ó ti lè ṣiṣẹ́ ju òun fún rẹ̀ ń sìn. òun gangan ni ìyẹn lèmi náà ṣe fẹ́ jáde lẹ́nu. pẹ̀lẹ́ màá lọ bẹ́ẹ̀ ní oògùn wọn nílé bóyá ká kọ́ ló paracetamol àmọ́ kó tó dìgbà yẹn lórí ilé ẹlẹ́sẹ̀. ìwọ làbọ̀rọ̀ gborí ilé ẹlẹ́sẹ̀ ṣọ́mọ kókó ni mí ni wọlé kó lọ tọ́jú àwọn ọmọ yìí. dípò àwọn ọmọ ọ̀tọ̀ ìwọ ọ̀tọ̀ and as a matter of fact mi ò mọ àwọn ọmọ yẹn rí ọ̀ǹtì tèmi àti ẹ̀dí tọkọtaya. root àwọn ọmọ tó bí inú ní ìbọ̀mọ́. ìwọ ọmọ ọmọ kí n tó mọ̀ wọ́n wọn ọ̀dẹ̀ lè take place ẹ ní heart mi àwọn ní àyè tí wọ́n wọ̀ lọ́tọ̀ àyè tiẹ̀ kò sí ẹni tó lè wọbẹ̀ so gbé orílẹ̀ mi lẹ́sẹ̀. ok ṣé èmi ló fẹ́ máa nọ́ọ̀sì èmi ló fẹ́ máa tọ́jú ìsìn ní àbọ̀mọ́lé ẹ̀kọ́ tọ́jú ó jáde lọ látàárọ̀ ó mọ tó ń ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀ housemaid ló ń bẹ tọ́jú wọn ó dẹ̀ ti dé ìyẹn wọ́n ní kò sẹ́ni tó mọ̀ pọ̀ bí ọlọ́mọ wọlé lọ ó lọ tọ́jú àwọn ọmọ ẹ̀ jẹ́ kí ìmísí òbí sọ́mọ kó tiẹ̀ wà ń bẹ̀ lọ tọ́jú wọn náà ó dẹ̀ fèmí lẹ̀ ìgbà tí mi ò ń ṣe kókó. gbogbo ọ̀dẹ̀jọ́ gbórílẹ̀ mi lẹ́sẹ̀. ó dá orí òfò mi mọ́ mo ti wà òkè mo ti wà òkè. tí nítorí ló ṣe ń jágbe mọ́ mi. má wọlé lọ tọ́jú àwọn ọmọ inú ilé fèmí lẹ̀ má sọ mí dọ́mọ kókó. òdè wàá rò bẹ́ẹ̀ ni ó gbóná lọ́tọ̀. àní kò gbóná.
tó dúró tì mí mo dúpẹ́ gan àṣírí tó làwọn Yorùbá máa ń sọ wípé orí tó bá pẹ́lẹ̀ ó máa ń di ẹni ó dẹ̀ ti wá ní pé àpẹ́kó tó jẹun kò kí ń jẹ́ ìbàjẹ́ èmi gbogbo gbogbo nǹkan tí mo wá lọ sí Ṣókótó wípé àpò ṣòkòtò orí báyìí ló wà mo ní nǹkan kan tó wà very important láti sọ fún ẹ mo ti rí ọkọ títí ọkọ tó ṣe fi yan ọkọ láàrin àwọn àwùjọ Mr. Right perfect gentleman tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó handsome ó ní prospects tó ṣe é pé mi ti ẹ̀rọ bó ti lè fi verify yẹn ọ̀rẹ́ mi ò bá mi dúpẹ́ lọ́wọ́ lọ. mo lóun alágbára máa dúpẹ́ fún ẹ o mo dúpẹ́ tó fọ́ ẹni náà lọ́kọ́ tí ẹ o ṣùgbọ́n pé ọjọ́ di òkè ń dùn tẹ́nìkan bá ní lẹ́yìn kí ni mo pẹ̀tẹ̀ mi síta kí o náà mú tiẹ̀ síta kájọ máa jáde ká máa lọ fún picnic and all that. mo ṣe o jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní tó ń tó dúdú o ṣùgbọ́n ìlú obìnrin tó máa ń tàn sí wọn ò ṣe gbójúbọ̀rọ̀ fún mi má jẹ́ kí èèyàn kọ́kọ́ bẹ́ẹ̀ kí ọkọ ẹ o má jẹ́ bẹ́ẹ̀ gbáṣọ ọkọ ẹ lọ fún dry cleaner o bó ṣe ń fọṣọ ẹ ní kò máa ṣoúnjẹ má kọ́kọ́ bọ̀ ọ̀dọ́ bẹ́ẹ̀ ṣoúnjẹ fọkọ ẹ má kọ́kọ́ kí jù tó bá lọ tọ́lẹ̀tì tẹ̀lé lọ tó bá lọ bedroom tẹ̀lé lọ tó bá lọ ọ́fíìsì ẹjọ́ lọ ó dọ̀wọ́ ẹ̀ èmi lè ń sọ yẹn fún rúùtù ṣé pẹ̀lú bí ṣe ti pẹ́ kágọ́ọ̀nù yìí náà mi ò bá ń jẹ́ kúrì mi pé àbí gbogbo tó ti ṣẹlẹ̀ sí látẹ̀yìnwá kò tí tó fún mi láti kọ́gbọ́n mo ti kọ́gbọ́n ọmọ òjìyàn olóhùn gbọ́ tàbí tíjà ló kọ́ ẹ. so ìjọ ni màá lọ mọ Mr. Right máa wọ ọ̀rọ̀ tó bá ti jásìkò màá mú ẹ lọ sọ́dọ̀ wa lọ́mọ. àbájù ọjọ́ ìgbà yìí yàtọ̀ nígbà tó bẹ̀rẹ̀ ìwọ̀n ń díṣà ẹ ṣàkóso di ìwọ ló mọ̀ lójú ẹ̀ máa ń lọ máa ń yẹ ti bá dé. ẹbí mi kí n. kí ni o fẹ́ fi sísọ yẹn ṣe jẹ́ àgbàgbé yẹn ò jàre gbogbo ọ̀rọ̀ ló máa ń fẹ́ mọ̀. mo kàn dé fẹ́ mọ̀ ni o. Ruth, why are you so inquisitive? kí ló dé tó fẹ́ mọ̀ yẹn ò ń ṣe yà wọ́rọ̀ mi sọ ọ́ tó bá mọ̀ pé ò lọ́rọ̀ sọ jẹ́ àsùn nàìjíríà ṣé ká sùn. pọ̀ ṣebí past ni n tó ti lọ kí ló ní í ṣe pẹ̀lú ìgbésí ayé wa kí ló fẹ́ sọ fún. ìgbà tí wọn náà mọ̀ pé past ni kí ló dé tó ń wọ́rí ààrẹ why worry. mo kàn fẹ́ mọ̀ ni. anyway ilé máa dẹ́ lóhùn torí gbogbo nǹkan ló bá bẹ́ẹ̀ yẹn dẹ́ lóhùn sí o lè kà síbi náà gbogbo nǹkan lè ṣẹ̀ lọ́dọ̀ ti yẹ bẹ́ẹ̀ yẹn lówó ẹ̀ṣẹ̀ ni bẹ́ẹ̀ yẹn lówó ẹ̀ṣẹ̀ ni bẹ́ẹ̀ yẹn bímọ ẹ̀ṣẹ̀ ni bọ́ọ̀bì ẹ̀ṣẹ̀ ni màá sọ fún ẹ kí n má bàa lẹ́ṣẹ̀ sórí ọ̀rọ̀ woman tó ń béèrè yìí tèmi náà bá rántí past láàrin mi àti woman yẹn àánú ẹ̀ máa ń ṣe mí ìṣẹ̀lẹ̀ ìgbìn náà wá rántí past then mo wá rántí nígbà tí wedding mi àti ẹ tó ti kú bíi ọ̀sẹ̀ kan báyìí mo ṣe báyìí tó rédèrèdè gbogbo wọn ni mo lọ fún ní sack letter gbogbo àwọn girlfriends mi that was then o ọkùnrin bí oṣù bíi mẹ́sàn-án báyìí ni mo ti ń palẹ̀ ọmọ mo ti ń yanjú wọn mo gbà tó kọ̀sẹ̀ kan ni mo pe woman yìí torí mo mọ̀ pé love tó ń ní sí mi nígbà yẹn ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ mo wá fún un nígbà tí mo wá sọ fún un ní tó wá jẹ́ surprise mi ni pé ní ọjọ́ wedding wa ìjọba wọ̀ pé wá ó wá o ìwọ ò mọ̀ nígbà yẹn mo wá wà lọ́kàn báyìí bí mi ò ṣe ń wo woman yìí ló ń wò mí lẹ́ẹ̀kan náà mo kàn rí rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ omi bá dà lójú ẹ̀. ẹ má ṣe o. bí omi ṣe dà lójú ẹ̀ báyìí máa wò pé ìjọ́rọ̀ kan lélẹ́yìí ṣọwárí ìjọ́ kejì wedding mi ò mọ̀ bóyá o lè rántí mọ́ ọdún yẹn ti pẹ́ mo jí lẹ́gbẹ̀ẹ́ nídàjí mo ní mò ń bọ̀ mo fẹ́ sáré lọ ṣe. ilé woman yìí ni mo gbà lọ. ní tó tún wá yà mí lẹ́nu pé mo tún délé ọjọ́ kejì mo bá lórí ẹkún mo bẹ́ẹ̀ títí kò gbọ́ nígbà tó di jọ́ kẹta the same thing ní kúkúrú ká má pọ̀pọ̀ lọ lé lóru owó tí mo fi gbára kí woman yìí tó gbẹ̀bẹ̀ kémi àti ẹ̀ tó wà ní level
ọ̀rẹ́ sọ̀rọ̀ pé ẹ káàárọ̀ ẹ káàsán lásán owó tí mo fi gbára kò ló ń kà nítorí pé love tó ní sí mi nígbà yẹn ó ti pọ̀ jù mo wá padà jó realize pé ó gbà bẹ́ẹ̀ pé kò wọ́pọ̀ tiẹ̀ ọ̀dọ́ ní gbogbo ìgbà yẹn mi ò bá aládéhùn wípé mo fẹ́ fẹ́ o òun náà mọ̀ pé mi ò lè fẹ́ràn torí pé ó máa ń gbórúkọ tiẹ̀ ń bà yẹn kó ìmọ̀ ẹ̀ mo dẹ̀ jó mọ̀ pé root gangan lẹni tí mo fẹ́ fẹ́ but bóyá ó wá bá lójijì ní o I don't know. ṣùgbọ́n kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni. yẹ́ẹ̀ mo gbé mo sọ̀nà sórí ọkọ mi yìí kì í tọ̀ mí jẹ àṣé òótọ́ ni gbogbo ohun tí mo rò ó tán abájọ màmá wo tó yìí báyìí a máa rìn kiri a máa ṣe ṣọ́gbà níwájú lẹ́yìn àṣẹ tẹ̀ ti wà ní nǹkan kan. àní nígbà yẹn ọ̀rọ̀ tá à ń sọ yìí over 9 years ago. so gbogbo ibi tí yìí ṣe fúti tó lè mú lọ church ẹ̀ ń tẹ̀lé ráyìn. dípò. ǹjọ́ o ṣé ń gbà yín àbí nísìn. ìjọ tí mo ń bàbá gẹ̀tì máa tí mo bẹ̀rẹ̀ sí gbàjà mo rò bẹ́ẹ̀ pé mo yan ọ̀bá yẹn jẹ ni àṣẹ ọkọ sọ̀rọ̀ fún mi àṣẹ yẹ ẹsẹ̀ bàbá yìí ń jẹ so bàbá gẹ̀tì máa ní intermediary láàrin ìwọ àti Tóyìn ẹ̀dọ́gbọ́n dúró de pé òun bá gẹ̀tì máa sọ̀rọ̀ àṣẹ wọn ló ń wá bá ṣe wáyé ẹ̀ lóde. root ṣé wàá òkè ṣé bá mi. nípa ọkọ Tóyìn. ṣé wàá òkè ṣá. ìtọ́sẹ̀ kọ́ mi. àjáde. jáde kí n máa wọ̀ ẹ́ jáde kí n máa wọ̀ ẹ́ ọkọ Tóyìn oníranú oníṣekúṣe ṣọ́tọ̀ etí lè mẹ́jọ mú létí láàrin àtọkọ náà láàrin síìtì wa ìyá àtọkọ olójútì olójútì aláìlóòní aláìlójútì ní mo rẹ̀ nínú ìpínlẹ̀ tí mi gbọ́ pípẹ́ òkú lọ́wọ́ Tóyìn ní ìfẹ́ bá ń dùn bó bá ń dán ká máa ṣọ́ra ṣe nígbà ìsọ ìkójúbọ̀rọ̀ ìfẹ́ arúgbó ńlá olè kọ́kọ́ sí tọrọ olódò mi sí ọ̀rẹ́dẹ̀ obìnrin yìí fẹ́ ó wájú mi tó wà ní same street pẹ̀lú mi I cannot do that mi ò lè ṣe náà bọ́ọ̀lọ́ kò tí ì yẹn sè àníṣe lẹ́sàgbé ìgbé ọkùnrin ṣe irú ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ pé ládùúgbò sádùúgbò ló sá fún ọ tó wà bẹ́ẹ̀ ní là ń sọ fún ẹ. but gbà mí gbọ́ lẹ́yìn sọ yìí gbà mí gbọ́ kú ṣé tí n bá òkè ṣé obìnrin ló kù ní gbèsè ayé mi ti máa ní mò ń wá kiri kí ni mo tún wá lára obìnrin mo níyàwó lé kí ni tó tún kù ó bímọ fún mi. ẹmọ tó ṣẹlẹ̀ gangan ọmọbìnrin ilé ilé ṣù bí mo ṣe ń sọ fún yín òun ló wá rojọ́ fún yín òun yìí kan náà ló pọ́ mi níyàn fún lóru àná òun ló pọ́ mi lọ́fún ní olórí ẹ̀sán tí ò yẹ kí n sọ ó ní ẹ nítorí pé àìmọye ìgbà ló ti máa ń bá obìnrin yẹn fa wàhálà á ní mò ń fẹ́ kò dẹ̀ for one time rí èmi àtobìnrin yẹn pọ̀ lọ ó ní òun gbọ́ information pé mò ń fẹ́ ó ní mi ò fẹ́ ó ní mò ń fẹ́ ó ní mi ò fẹ́ ok nígbà tó wá fẹ́ lọ ilé ayé lẹ́nu mo sọ fún pé ok n tó ń sọ yìí past ni èmi àtọmọbìnrin á ti wà kì í ṣọ̀rọ̀ ọdún méje tí a ti jára wálẹ̀ even kó tó di pé òun wọnú ilé mi nígbà tí mo wà ń báṣẹ́ lọ lèmi àtobìnrin náà jọ ń jáde pọ̀ nígbà tó gbé nígbà tí gbé mo sọ fún wọn ní kò sí pé jọ bẹ́ẹ̀ mọ́ ọdún tó tán kí ló gbọ́yọ̀ fún mi wà ládé. ìwọ ló sọ fún. nígbà tó fẹ́ pé wọn kọ ọkùnrin jẹ́ òde wọn kọ làwọn tẹ̀lé sọ fún ẹ̀ yìí. o tó yẹ kó sọ fún tọmọ àwọn obìnrin tí ìyàwó ẹ jẹ́ tó yẹ kó sọ àtọ. ọ̀tẹ̀ mọ̀ pé mo lórí àti wife. àlọ́ ránṣẹ́ ìwọ rán mi. Nígbà wọn ò sàpọ̀ ìgbé wọn ò sàpọ̀ ìgbé lọ. dípò pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kí ló ṣe. leave me alone. What's wrong with you? Kí ló dé lọ? Kí ló kún mi fọ́? Kì í ṣe òun lọ bẹjọ́ sọ fún mi ìpínlẹ̀ ẹ̀dẹ́ wà ló wà lọ. I told you mo ní òkú ọmọbìnrin. nítòtò mo fẹjọ́ ẹ̀sùn mi àmọ́ mi ò ní kẹ́ bá mi pariwo mọ́ ẹ wò ó sì ẹ ti jẹ́ kó ní attack ó ṣe jẹun àtàtàn ni bẹ́ẹ̀ èmi wò pé ẹ̀jẹ̀ àgbàlagbà
ẹni bá mi fi làákà ìgbé ọ̀rọ̀ kalẹ̀ ìṣẹ̀lẹ̀ wá fọ́ gbogbo ẹ̀ lójú ẹ ṣàánú mi ẹ má jẹ́ lọ́sọ̀ọ́sìbìtì dípò. What is this? Mi ò ní làákà ìwà àbí. Sorry. Díà ní tìlẹ̀ tọ́lọ́ mi ìran wọn gbogbo iṣẹ́ tó wá jẹ́ yìí mo kọ̀ lọ kí wọ́n ní bàbá bẹ̀rẹ̀ sí bí mi kí ló ṣe nílé wa lánàá báwọn lálàá kọ́ ọ bàbá bẹ̀rẹ̀ sí bí mi àti tí mi ràn wá títí kí ni mo máa wá rojú ẹ̀ ń ta ẹ̀mí náà lọ fi ìjọ ìran òun ṣe tó tó yìí wọ́n ṣe ìran pẹ́ ẹ̀jẹ̀ tó wá bẹ̀rẹ̀ ní ìran pẹ́ ẹ̀jẹ̀. Ẹ̀kọ́ gbígbóná ẹ̀kọ́ gbóná ẹni bá gbé mú wò abúlá hàn ẹni bá gbé mú wò àwọn ẹ̀yà sí ẹni bá gbé mú wò abúlá hàn ẹni bá gbé mú wò àwọn ẹ̀yà sí ẹ̀kọ́ gbóná lè fẹ́ sùúrù ẹ̀kọ́ gbígbóná. Ṣòro mu ọbẹ̀ tó gbóná ṣòro ńlá ẹni kájú wáyé akájú lọ ẹni kájú owó asárẹ́kù ẹni kájú láyà kò lè láyà pẹ́ ẹni kájú lọ́kọ̀ kò lè lọ́kọ̀ pẹ́ onímọ́tò tó wá mọ́tò ní kirikiri ayọ̀ sọnù àpàpàǹdodo ẹ̀kọ́ gbóná dẹ̀ fẹ́ sùúrù ó dàgbà sọ fẹ́yìn àyà wa. Ẹ̀yin ọkọ wa ló láyé ẹ̀yin ọkọ wa òwúrú ẹ̀yin ọkọ wa ló láyé ẹ̀kọ́ gbóná lè fẹ́ sùúrù ọkùnrin oníbi tó dé ìdààmú obìnrin ó yẹ kó níwọ̀n sùúrù ọkùnrin oníbi tó dé ìdààmú obìnrin ó yẹ kó níwọ̀n. Mami kú sórí bẹ́ẹ̀ sọ́kọ̀ ìyàwó alárédè ṣe kó padẹ́ bí ò bá lọ náà nígbẹ̀yìn tí ò rẹ̀ fọ́kọ́ èyí sátìlẹ̀ àpárá ẹ̀mí ó fẹ́ sùúrù. Swaga TV ni ẹ máa wò. Swaga. Ọmọ ilé òsì yọ dáadáa ní Swaga. Swaga TV ni ẹ máa wò. 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 Swaga TV ni ẹ máa wò.